gbàgede àṣà ni, gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni, ẹ̀mú kó má dà kọrin o. gbàgede àṣà ni, Gbàgede gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà lẹ́tọ̀. Kadi koroba o, kadi suku, kadadi mọ́lẹ̀ o. Bẹ́ẹ̀ni Ojú sọ́kọ kẹ̀kẹ́ sanyán bàbá ṣọ́. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Agbádá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. Bẹ́ẹ̀ni o. Kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi. Ẹ fàṣà ọmọ gbàgede. gbàgede Àṣà ni, àṣà alẹ́ wa ni. gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé Títọ́ lájà àṣà ni o. Yorùbá wa. Tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà lẹ́tọ̀. Mojísọ́lá Ìjàyí ta tó kún ètò yẹn o. Àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé Títọ́ lájà àṣà ni o. Yorùbá wa. Tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà lẹ́tọ̀. ètò ọ̀hún ló dé yìí ló gorí afẹ́fẹ́ lóní ràbájì gan àti lóní rẹ̀gẹ̀dẹ̀ fín. Ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà wa rèé o. Fẹ̀mọ́ kọ̀mándà kọrin Mojísọ́lá Àjàyí pèdèpèdè. bẹ́ẹ̀ ni ó ń ṣọmọdé létí ó ń ṣàgbàlagbà létí pé ká má gbàgbé àṣà wa tó rọmọ tó sọ lẹ́nu ló sàpò ìyàkọ́. Ìró àti bùbá pẹ̀lú abetí ajá lábàǹkádà gbérí ọdẹ agbádá ẹsìké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aṣọ àṣà wa ni o. ká pọ́n nílé ká bọ̀wọ̀ fágbà ó ní mo ṣe ń sọ wípé àṣà Yorùbá nìkan ló dáa ló rẹwà tó sì pa òfin Ọlọ́run mọ́ tó rọ́mọ Yorùbá àtàtà ní mí ni. ẹ kú lé nílùú Ẹ̀gbá mọlíṣàbí agbòǹgbò àkàlà gbogbo ẹ̀yin tèmi lẹ́gbàá mọlíṣàbí agbòǹgbò àkàlà ẹ mà káàsán o. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá jákèjádò àgbáńlá ayé lórí gbogbo ẹ̀rọ ayélujára wa káàkiri lórí YouTube ní lórí Facebook ní gbogbo yín pátápátá mo kí yín pé ẹ kú déédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá àní gbogbo àkókò tẹ́ ẹ bá wà níbẹ̀ ni mo fi kí yín pé ẹ kú déédé àsìkò yìí o. yèyé gbàgede àṣà yín rèé Mojísọ́lá Àjàyí ló kọ mi àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín afebi sínú kò ń jẹ ahun èmi lọmọ bólóúnjẹ bá rí mi tó rojú máa sì fàyè jẹ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún sí létè ń bọ̀ sórí àpèrè ètò lónìí Ìbàràpá ní mi ọmọ àfi barapílẹ̀ ọ̀rọ̀ tápá ti tan èrúwà ojòkó àgbẹ̀ dúdú orí òkè lé àkùkọ gàgàrà kíkọ lérúwà àgbẹ̀ ní dájà tiwa lónìí nǹkan ó tún gbé nǹkan hànú. àní pẹ́pẹ́ yóò pọn ọmọ lórí ètò tòní nítorí pé yóò tún yà lára ọ̀tọ̀ lórí ìgbéyàwó láyé àtijọ́ yìí tá a ti ń bá bọ̀ a máa túṣu désàlẹ̀ kòkò gangan lónìí. àní kẹ́ ẹ mú kàlẹ́ towó kẹ́ ẹ mú kàlẹ́ tọmọ ẹ mú ta ẹ̀kú tí í ṣe baálé ọ̀rọ̀ ẹ fà pèrè tẹ̀ ẹ ké sálára ẹ ké sájèrò ẹ bá mi pọ̀ wárangún àga wípé ètò tó ń ṣègbélárugẹ àṣà Yorùbá òun máa tún ti gorí afẹ́fẹ́ lóníràbájì gan-an. bó o ti ń pè mí mò ń jẹ́ etí mi ò di. Ọlọ́run gbọ́ obìnrin ló ń ké sí.
àníṣe ẹ bá gbàgbé ká ránra wa létí ò léèwọ̀ pé lórí ètò yìí la ti ṣègbélárugẹ àṣà wa nítorí pé tẹnitẹni tàkísà ń ta àtàn kan ń bó lónìí mọ́ àgbọ̀nsàlẹ̀ lónìí họ́wùhọ́wù ìgbélárugẹ àṣà Yorùbá ló jẹ mí lógún àní mo ṣe ìlérí pé wọ́n ó sa gbogbo agbára mi àní wọ́n ó sa gbogbo ipá mi pátápátá gbogbo nǹkan tó wà ní ìkáwọ́ mi láti túbọ̀ máa gbé àṣà Yorùbá lárugẹ nítorí pé ọmọ tó sọ lẹ́nu zápò ìyàkọ́rùn ni o ẹ̀ ń para àjọ òun ògbọ́n ó ti bú bàbá rẹ̀ mọ́ bí n bá ní ká gbé àṣà wa lárugẹ wọn lẹ́ni tó sọ pé kí lù ó tòrò òun nìkan kí ó gbé bẹ́ẹ̀ bí n bá pé ká gbé àṣà wa lárugẹ kó má bàa parun ni o torí bá méjì kọ́ torí kó má bàa parun ni nítorí pé ìran àti ẹ̀yà tí wọ́n bá fẹ́ parun Ọlọ́run gbọ́ àṣà àti èdè wọn náà máa kọ́kọ́ gbà lọ́wọ́ wọn wọ́n bá ti gba àṣà àti ìṣe wọn pẹ̀lú èdè abínibí wọn wọ́n máa pa wọ́n run lẹ́sẹ̀kẹsẹ̀ ni kò sí ká lọ kábọ̀ kan ń bẹ̀ nítorí pé èmi ò fẹ́ kí ìran Yorùbá ó parun àwọn ìran baba ńlá mi ni mo ṣe ń ṣe ìgbélárugẹ àṣà abínibí wa àṣà àdáyébá wa àṣà tiwantiwa wa gan-an ni mo ṣe mú lọ́kùnkúndùn gbogbo ẹ̀yin tí ẹ ti wà lórí Facebook yèyé gbàgede àṣẹ máa bá wa pin ẹ fọ́nká ẹjọ́ kálé kó kọ́kọ́ ẹ share o ẹ di share o nítorí àwọn míì náà kí wọ́n lè ṣe kíni kí wọ́n lè jàǹfààní rẹ̀ ní èèyàn rere làáfà mi mo jẹ́rìí ẹ̀ kì í gbégbó rẹ lọ́sọ̀ọ̀sẹ̀ kò ní carry over rẹ̀ rí ẹ ṣe ń gbọ́ mi ketekete bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò mí ketekete lójú òpó Facebook bákan náà yèyé gbàgede àṣà TV lórí YouTube ẹ lọ subscribe síbẹ̀ kẹ́ ẹ lè máa wo gbogbo àwọn nǹkan tó ń tilẹ̀ iléeṣẹ́ yèyé gbàgede àṣà jáde ni o ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń fẹ́ wa tẹ́ fẹ́ wa dọ́kàn tẹ́ fẹ́ wa dénú ipá ò ní pín ẹgbẹ́ wa tẹ́ ẹ ní sílé ò ní kú. ètò ọ̀hún ti balẹ̀ nú o mo ní ká wọnú ẹ̀ lọ lóní ràbájì gan a ti ń bá a bọ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn mo ní ọ̀nà pàtàkì mẹ́fà tí Yorùbá tí wọ́n ń gbà tí wọ́n fi ń ṣe ìgbéyàwó láyé àtijọ́ nínú ẹ̀ la fi ọ̀sẹ̀ mẹ́rin àkọ́kọ́ yìí tí ó kọjá yẹn ìyàwó lọ́sìngín ìyàwó níṣu lọ́kà mo ní ọ̀nà pàtàkì mẹ́fà tí Yorùbá ń gbà ṣe ìgbéyàwó láyé àtijọ́ ń ṣe pápápá bí ìgbà tó lè ń wúre nítorí àkókò wa. a sọ lónìí ìyàwó ọ̀sìngín làkọ́kọ́ ìyàwó òrìṣà nìkejì ẹlẹ́kẹta ni gbígba abilékọ. Yorùbá máa gba abilékọ láyé àtijọ́ bẹ́ẹ̀ ni wọ́n máa ń gba abilékọ ó sì ní gbogbo ẹ̀ ló ní ohun tó bá dé o àyànnàná ẹ̀ ní ṣíṣẹ̀ ń tẹ̀lé sísá orí òkú ńkọ́ ẹnìkan ní ṣe òkú tó ti kú wọ́n máa ń sá orí rẹ̀ bí wọ́n máa ń sá orí òkú ìyẹn ni ṣíṣú ìyàwó tó kù fi sílẹ̀ ṣíṣú lópó lára àwọn ọ̀nà tí Yorùbá ń gbà fẹ́ yàwó láyé àtijọ́ náà ni gbàmí ò rà mí ń bẹ o ìyàwó gbàmí ò rà mí ìyẹn náà ń bẹ nílẹ̀ Yorùbá ọ̀nà kẹfà mo ti sọ bíi 5 àbí ọ̀nà kẹfà ní ìyàwó àṣàǹtẹ̀ ìyàwó àṣàǹtẹ̀ wọn ó fẹ́ẹ́ dàbí ẹ pé òun ló fẹ́ẹ́ le jù ṣùgbọ́n àwọn ìyá wa àti àwọn baba ńlá wa wọ́n máa ń ṣe láyé àtijọ́ o kí láàkàn wọ́n máa ń ṣe láyé àtijọ́. mo ní níjẹjọ nígbà tá a sọ̀rọ̀ nípa iyán ìbálé ọ̀pọ̀lọpọ̀ ló sọ̀rọ̀ nípa nǹkan táwọn náà mọ̀ nípa ẹ̀ àmọ́ èyí tí bàbá wa kan láti òkè àrẹ́gbà yìí tí wọ́n sọ bí ọkọ ìyàwó bí ò bá fẹ́ dójú ti ìyàwó ẹ̀ tó fẹ́ jẹ́ káwọn àna ẹ̀ mọ̀ pé tó òun bọ́ ọmọ wọn lé o wọ́n yóò wá lọ rè pa ẹdìyẹ yóò fẹ́ jẹ yí aṣọ funfun láti lè fi ránṣẹ́ ẹ̀yẹ̀jẹ̀ ẹdìyẹ ní ó fi yí aṣọ funfun láti lè fi ránṣẹ́ sáwọn àna ẹ̀ pé tó àwọn òbí ẹbí ìyàwó ẹ̀ pé tó òun bá ọmọ yín nílé o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ rárá torí pé àkókò wa kò fi bẹ́ẹ̀ ó ti lọ níjẹ̀jọ́ láàfiráyè ìyànnà náà níjẹ̀jọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ń sáré kí n ṣàlàyé ẹ̀ màá yànnà náà àárín yẹn dáadáa lónìí nítorí pé ọ̀kánjúà ti ń dàgbà tọ́jọ́ ti ń rewájú ni o ọ̀kánjúà ń dàgbà ọjọ́ ń rewájú ni nígbà yẹn gangan tírú ẹ̀ ti ń ṣẹlẹ̀ òun ni àṣà ìgbéyàwó àti yẹn ìbálé ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ló ti ń rẹ̀yìn láyé àtijọ́ kò ní ìtumọ̀ kankan mọ́ láti ìgbà tí wọ́n ti ń pa adìẹ tí wọ́n fi ń yí aṣọ funfun tí wọ́n ti ń ṣerú ẹ̀ ìgbà yẹn làṣà yẹn ìbálé ló ti ń rẹ̀yìn nínú ẹ̀ ti ń jájò rẹ̀yìn nínú àṣà Yorùbá gan ti ń jájò rẹ̀yìn ní ojú àlàsódì ọ̀làjú àlàsódì náà tó ti ń peléke sí àti pé irú ọkùnrin tó bá ṣe bẹ́ẹ̀ gan á jẹ́ wípé
òun gangan ló ti gba ìbálé ìyàwó ẹ̀ lọ́nà. Ṣé mọ̀ pé mo sọ fún yín nínú àṣà ìgbéyàwó ọ̀sìngín yìí pé tí ìyàwó bá fẹ́ lọ ìyàwó àfẹ́sọ́nà tó fẹ́ lọ rí ọkọ àfẹ́sọ́nà ẹ̀ wọ́n máa ń sìn wọ́n lọ ni wọn ò gbọ́dọ̀ jọ ní nǹkan kan pọ̀ títí tí ó fi máa di ọjọ́ ìgbéyàwó nígbà náà wọn ò gbọ́dọ̀ túṣu désàlẹ̀ kòkó ara wọn nígbà náà ó di alẹ́ ọjọ́ ìgbéyàwó kan tó jọ ní nǹkan pọ̀ tó bá ṣe pé nígbà tí wọ́n fẹ́ra wọn lọ́nà tí wọ́n ń lọ wo ara wọn pé ìyá mi rẹ̀ ní wá wù ẹ́ ọkọ àfẹ́sọ́nà mi tó bá ṣe pé ọkùnrin yẹn ti fi ìwà ọ̀kánjúà ìwà ìwọ̀nwọra pé ńlẹ́jọ́ délé kí n tó jẹ kínní rẹ̀ tó bá ti fi ṣe é nígbà náà òun ni yóò láǹfààní àti lọ pẹ díẹ̀ tí ó fi máa díbọ́n pé òun bá ń lé o a jẹ́ pé òun fúnra rẹ̀ ló ti gbà bálé ẹ̀ lọ́nà bí ò bá rí bẹ́ẹ̀ ọkùnrin ò lámúmọ́ra rú ẹ̀ owó ọkùnrin burú ju tóbìnrin lọ Ọlọ́run gbọ́ ọkùnrin ò lámúmọ́ra pé á ṣẹ̀ máa bo ẹnìkan tóun ò bábà lé ń bẹ̀ á máa bò láṣìírí irọ́ o ọkùnrin ò ní kòkò lámúmọ́ra rú ẹ̀ yóò sọ ni bí ò bá bá ń lé pé tó ọmọ yín o kòròfo ni ajáde apẹ̀rẹ̀ ni o ajere ni o yóò sọ ní torí nǹkan ìwúrí nǹkan iyì òun ni ìbálé àtìyàn ìbálé láyé àtijọ́ ó dá mi lójú pé gbogbo wa pátápátá ńlá ń gbádùn ètò ìgbéyàwó nílẹ̀ Yorùbá tá ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn tòní ó tún yà lára ọ̀tọ̀ torí àwọnú ẹ̀ gan-an á sọ gan-an á sì sojú abẹ́ ń kó kò ń ṣe nǹkan tí a kàn lè mẹ́nubà lérèfé òun ló fi jẹ́ pé àwọnú ẹ̀ tán lọ lóníràbájì gan ni kò ń ṣe nǹkan tá a lè mẹ́nubà lérèfé tá a sì ṣe kíni tá a sì ṣíwọ́ mo wá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti ń bá wa bọ̀ ẹ̀yin olólùfẹ́ ètò yìí tẹ́ ti ń bá wa bọ̀ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò ìgbéyàwó nílẹ̀ Yorùbá láyé àtijọ́ yìí lágbára lọ́wọ́ Elédùmarè ẹgbẹ́ wa tẹ́ ẹ ní sílé òní kú gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wa dọ́kàn tẹ́ fẹ́ wa dénú ẹgbẹ́ wa tẹ́ ẹ ní sílé òní ọ̀kú lágbára Ọlọ́run àwọn tá a dìjọ ń bá bọ̀ wọ́n ti mọ̀ bá ṣe ń sọ bá ṣe ń bá bọ̀ láti ilẹ̀ mò ń bọ̀ àdẹ̀ka ìpolówó ọjà ṣùgbọ́n mò ń bọ̀ náà bá ṣe ń bá bọ̀ láti ilẹ̀ lórí ìtìyàwó ọ̀sìngín àti fẹ́nu ẹ̀gúnná sí ibì kan mo ti sọ̀rọ̀ tó pọ̀ gan lórí bí a ṣe ń ṣe ìgbéyàwó ọ̀sìngín nílẹ̀ Yorùbá mo sì yànnàná ẹ̀ dáadáa kó lè bá àyè wa ní báyìí lónìí a máa tẹ̀síwájú lórí àwọn ètò ìgbéyàwó nílẹ̀ Yorùbá láyé àtijọ́ eléyìí tí Yorùbá ń ṣe ẹmọ̀pọ̀nà mẹ́fà ní ọ̀nà kan láṣẹ sọ á sọ ọ̀nà márùn tó kù léni bí àǹfààní bá wà. òrìṣà lára ọ̀nà tí Yorùbá ń gbà gbéyàwó láyé àtijọ́ náà ni 1,400 ni òrìṣà tó wà nílẹ̀ Yorùbá kò sì sí èyí tí ò lè gba obìnrin gẹ́gẹ́ bí ìyàwó fáwọn ẹni tó jẹ́ abọ̀rìṣà wọn tó jẹ́ atọ́kùn wọn bàbá ń dífá ìyàwó ifá ọdún ifá ọmọ tàbí ṣe àyẹ̀wò tàbí roko àlejò tàbí ṣe àjò lọ́dọ̀ àwọn alágbègbà òun ní máa sábà jáde wípé ọmọ tí a bí yìí o tàbí ọmọ tí a wá ṣe àjò fún yìí o ó jẹ́ ìyàwó òòṣà ó máa ń sábà jáde bẹ́ẹ̀ bàbá sì ń dáfá ọmọ tá à ń torí ẹ̀ sáré kiri ọmọ tá à ń torí ẹ̀ ṣáájò yìí o ìyàwó òòṣà ni o àmọ́ fún ìdánilójú onítọ̀hún tún lè lọ bò mí yóò tún lọ ṣe àyẹ̀wò yẹn tó bá jẹ́ nǹkan kan náà ló bá pàdé ń bẹ̀ a jẹ́ pé ọmọ tí à ń perí rẹ̀ yìí di ìyàwó òòṣà nìyẹn ìbáṣe Tifá ìbáṣe òòṣà Tifá ìbáṣe tògún tàbí àwọn èyíkéyìí òòṣà tó bá kù ọ̀nà kejì tí èèyàn tún máa ń gbà di ìyàwó òòṣà ni tí wọ́n bá bímọ abàmì bíi àwọn abàmì ẹ̀dá àwọn àkàndá ẹ má jẹ́ pé wọn àkàndá ni àkàndá Elédùmarè tá a bá bímọ àkàndá tó jẹ́ àkàndá Elédùmarè tí à ń pè ní abuké àfín àràrá tàbí arọ láti inú ìyá wọn wá sáyé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé kì í ṣe pé ó dáyé ló ṣe ìyá àkàndá yìí wọ́n bí bẹ́ẹ̀ ni wọ́n bímọ ni àwọn yẹn gangan òrìṣà aláṣọ funfun ní sábà máa jogún irú wọn máa fi ṣe ìyàwó fún àwọn alùgbìn àwọn atọ́kùn wọn àtàwọn ẹlẹ́gùn wọn àtàwọn abọ̀rìṣà wọn bẹ́ẹ̀ ni àmọ́ láti kékeré ni a ó sì ti máa pè wọ́n ní ìyàwó òòṣà táwọn náà sì mọ̀ pé àwọn oníbì kankan lọ àkàndá Elédùmarè ni wọ́n ìyàwó òòṣà sì ni wọ́n pẹ̀lú ìyún débẹ̀ ò dúró ṣẹ́rí pé ó di ọ̀nà méjì àti sọ ti ìyàwó ọ̀sìngín àti sọ ti ìyàwó òòṣà gbígba abilé kọ́ńkọ́ ọ̀nà kẹta pàtàkì tí Yorùbá ń gbà gbéyàwó láyé àtijọ́ nù bẹ́ẹ̀ ni gbígba abilékọ ó jẹ́ àṣà
àṣà ìkọ̀ ọkọ sílẹ̀, àmọ́ ó jẹ́ ohun tí kì í sábà wọ́pọ̀, kì í sábà ṣẹlẹ̀ láyé àtijọ́. Kó sì tó di pé obìnrin yóò pinnu àti kọkọ ẹ̀ sílẹ̀ láyé àtijọ́, tàbí kí ìyàwó tó kó jáde nílé ọkọ ẹ̀, àwọn òbí méjèèjì ní láti rí i pé àwọn ṣe gudugudu méje àti yàyà mẹ́fà, bẹ́ẹ̀ ni láti yanjú gbogbo gbọ́nmi sí omi òtó tó bá wà láàrin ọkọ àtaya. Wọn ò sì gbọ́dọ̀ jẹ́ ká atótónu ọ̀hún kó sú wọn. Wọ́n gbọ́dọ̀ rí i pé àwọn wá ọ̀nà láti yanjú gbogbo àwọ̀ ọ̀hún. Gbogbo ìgbà tẹ́lẹ̀ àyèdè bá sì ń wáyé tó ti ń bẹ́ sílẹ̀, ó di iṣẹ́ ọ̀ranyàn fún wọn, fáwọn mọ̀lẹ́bí àtàlárenà pàápàá, kò yọ alárenà sílẹ̀ láti máa ṣe kíni, láti máa sọ ọ̀rọ̀ náà lórí àpọn lónítùbínùbí láti lè parí ẹ̀. Bíyàwó bá wá fẹ́ ro ẹjọ́ láyé àtijọ́, wọ́n fẹ́ parí àwọ̀ tí àwa fẹ́ ro ẹjọ́, àwọn àgbàlagbà máa ní wọ́n bẹ̀rẹ̀ sí ní kìlọ̀ fún pé àròfẹ́ ni kó ro, àròfẹ́ ni kó ro, má ro àròkọ o, má ro àròkọ, nítorí pé tó bá ro àròkọ tó lọ ń fi àwọn nǹkan tí ò yẹ kí etí méjì ó gbọ́ tó lọ ń rò mẹ́jọ, ó ṣeé ṣe kíjà òun má lè parí mọ́. Àwọn àgbàlagbà ayé àtijọ́ wọn máa ń kìlọ̀ fún wọn láyé àtijọ́, wọn bá fẹ́ bá ọkọ àtìyàwó yanjú àwọn àròfẹ́ ni kó ro, má ro àròkọ o. Wọ́n á sì máa fi yé e pé arẹ́májà kan ò mà sí, ajá má gba ìpè, ajá má tán ni ò dá o. Ahọ́n àtẹnu ń jà, àròfẹ́ ni kó rò, ahọ́n àtẹyín náà máa ń jà, wọ́n sì máa ń parí àròfẹ́ ni kó rò, má ro àròkọ. Àmọ́ ìdí tóbìnrin tàbí tíyàwó lè fi pinnu láti kọ ọkọ ẹ̀ sílẹ̀, máa farabalẹ̀ sọ ìdí ọ̀hún. Obìnrin tá a bá ń febi pa láyé àtijọ́, torí pé láyé àtijọ́ jíjẹ mímu, níná lílò, wíwọ̀ àti aṣọ wíwọ̀ àti gbogbo nǹkan tóbìnrin máa lò pátápátá ọkọ ní í ṣe o, ọwọ́ ọkọ ló ti ń wá o. Àwọn àgbàlagbà máa ń bọ̀ wọ́n ní pé bí ebi bá pò nínú ìṣẹ́ ti bùṣe nù, àti pé ebi kì í wọnú kọ́ràn mi ò wọ̀ ọ́. Obìnrin tá a bá ń fi ebi pa, ó lè jalè, ó lè ṣe panṣágà àtoríṣiríṣi ìwà ìlójútì míì. Òun làwọn àgbàlagbà ayé àtijọ́ wọ́n fi mú títọ́jú ìyàwó wọn lọ́kùnkúndùn. Ìdí nìyí tó fi jẹ́ pé àwọn baba ńlá wa wọ́n máa gba ìyàwó mi, wọ́n gbàgbọ́ pé ọmọ ọ̀lẹ la ò lè gbà, ọmọ ọ̀lẹ òun la ò lè gbà, a máa gba ya ọ̀lẹ tó bá níyàwó tí ò lè tọ́jú. Àwọn baba ńlá wa máa ń gbà láyé àtijọ́, wọ́n á gbà, wọ́n á sì tọ́jú ẹ̀ dáadáa. Ọ̀nà kejì tóbìnrin tún fi lè kọ ọkọ sílẹ̀ ni pé àìrójú. Bóbìnrin bá ń ṣe àìrójú, bóyá ti ọmọ ni tọ́lọ́run ò dáa fún ọjọ́ pípẹ́ nílé ọkọ tó ti wà, tí wọ́n sì ṣáájò títí fún lọ́pọ̀lọpọ̀ ọdún, tí kò finú ṣoyún, tí ò rẹ́yìn gbọmọ pọ̀n. Àwọn mọ̀lẹ́bí ìyàwó wọ́n lè gbọmọ wọn mọ̀ràn kan sọ pé tó wá lọ rèé dánlé ọkọ mi wo, wá wọ̀rọ̀kọ̀ kó o fi ṣàdá o, bóyá Ọlọ́run ó lè ṣèyanu o, bóyá ó rọmọ bí o. Kò yọ ọkùnrin náà sílẹ̀ o. Wọ́n máa ń sọ fọ́kùnrin náà bẹ́ẹ̀ nígbà míì, torí pé ìgbàgbọ́ àwọn bàbá wa ni pé ẹ̀jẹ̀ tí ọkọ tó fẹ́ ọmọ àwọn yìí, bóyá ẹ̀jẹ̀ àwọn méjèèjì, ẹ̀jẹ̀ ọkọ àti ìyàwó yẹn ò papọ̀ ní ìgbàgbọ́ wọn gbà náà nu. Ṣe mọ̀ pé oríṣiríṣi ìgbàgbọ́ làwọn bàbá wa ní láyé àtijọ́. Wọ́n á ní kọ́kọ́ ìyàwó dán obìnrin míì wò, kíyàwó náà dán ọkọ míì wò. Ọkùnrin ó tún lè fa obìnrin kalẹ̀ fún àwọn ìdí. Ọkùnrin náà máa, bí ìyàwó ṣe ń kọkọ sílẹ̀ lọ, ọkọ náà ń kọ ìyàwó. Ọkùnrin tún lè wá fa obìnrin kalẹ̀. Ṣe mọ̀ pé ìdí méjì péré ni mo ka ti tóbìnrin tó fi lè kọ ọkọ sílẹ̀: bí yà bá ń jẹ tí wọ́n fi ibi pa ń bẹ̀, tàbí tó ṣe àìrójú àìbímọ fún ọjọ́ pípẹ́ nílé ọkùnrin yẹn. Wọ́n ń ṣàdédé kọra wọn sílẹ̀ láyé àtijọ́, kò wọ́pọ̀ ń ṣe irú eléyìí tó yẹ pé wọ́n ṣe ìgbéyàwó oṣù kan ó túká, wọ́n ṣe lóṣù mẹ́ta ó lulẹ̀ tá à ń bá kiri yìí o tó ṣèkéní tó lulẹ̀, tó ṣèkejì tó lulẹ̀, tí wọ́n ṣègbéyàwó oṣù mẹ́ta tó mí gan oṣù mẹ́fà, ìgbéyàwó oṣù mẹ́fà mí gan ó ti lulẹ̀. Wọ́n ṣe bẹ́ẹ̀ láyé àtijọ́. Ó gbọ́dọ̀ nídìí pàtàkì tó fẹ́ fi kọ ọkọ ẹ̀ sílẹ̀. Ọlọ́run ó ṣàánú wa. Ọkùnrin náà tún lè fa obìnrin kalẹ̀, ó lè kọ ìyàwó sílẹ̀ fún àwọn ìdí pàtàkì wọ̀nyí. Ìwà panṣágà láàrin ilé àti láàrin àdúgbò. Àwọn mọ̀lẹ́bí wọ́n bá lọ ká ìwà yìí mọ́ ìyàwó kan lọ́wọ́, wọ́n lè ṣe kíni, ìwà burúkú yìí wọ́n lè tibẹ̀ kí wọ́n lọ fa ìyàwó ọ̀hún kalẹ̀ pátápátá yányán, torí pé wọ́n kà kún ìwà àìlójútì. Ọ̀nà kejì tí
wọ́n tún lè fi kọ obìnrin tọkọ tún lè fi kọ obìnrin sílẹ̀ ní obìnrin tí a bá mú ní àjẹ́ obìnrin tí a bá mú lájẹ́ tó yẹ pé kò tí ì darúgbó kùjẹ́kùjẹ́ láyé àtijọ́ oríṣiríṣi làṣà àwọn baba ńlá wa wọ́n gbàgbọ́ wípé àwọn tí wọ́n bá pè ní tí wọ́n pè tí wọ́n ń jẹ́ tí wọ́n pè ní àjẹ́ yìí àwọn arúgbó kùjẹ́kùjẹ́ ni wọ́n bẹ́ẹ̀ ni àwọn arúgbó kùjẹ́kùjẹ́ ló gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tí wọ́n pè ló ń jẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n obìnrin tí ò bá tí ì dàgbà tí ò tí ì darúgbó kùjẹ́kùjẹ́ nílé ọkọ tí wọ́n ká ìwà burúkú tó ń pè lájẹ́ tàbí tí wọ́n rí pé ó ń fi nǹkan tí ò dá ó fi ń kan àwọn ọmọ ọkọ ẹ̀ tàbí àwọn mọ̀lẹ́bí ọkọ ẹ̀ wọ́n lè fà á kalẹ̀ àǹfààní ń bẹ láti lé irú obìnrin bẹ́ẹ̀ kúrò nílé ọkọ ẹ̀ ṣé mọ̀ pé àwọn ọkùnrin kan tún máa wọ́n fọ́ níbi àṣẹ ilé ìbò láyé àtijọ́ wá ní àwọn òbí mi ló lé ẹ o èmi ò kọ́ ọ́ lẹ̀ o yóò tún máa yọ lọ sí ilé àwọn òbí ìyàwó ẹ̀ nílé àwọn àna ẹ̀ yóò tún máa lọ ṣe ọkọ ìyàwó ẹ̀ níbẹ̀ oríṣiríṣi ń bẹ láyé àtijọ́ ń bẹ nínú àṣà wa lèmi fi máa ń sọ fún yín pé àwọn èyí tó da nínú àwọn àṣà baba ńlá wa yẹn òun ni ká mú káwa náà ṣe kí ni ká pákéèjì rẹ̀ bí àṣẹ ilé èbó ṣe á há mi léyìn báyìí alákìjà ó sì yá mi léèbó lọ́sàn-án láyé àtijọ́ ààfin ọba ìlú ni wọ́n ti ń fàṣẹ sí láti kọ ìyàwó tàbí láti kọkọ sílẹ̀ bí ìyàwó bá sì fẹ́ kọ ọkọ ẹ̀ sílẹ̀ láyé àtijọ́ òun àtàwọn èèyàn rẹ̀ wọ́n gbọ́dọ̀ mú ìyálóde ìlú gbọ́ ẹni pé process yẹn pọ̀ wọ́n mú ìyálóde ìlú gbọ́ yóò sì sọ fún ọba tó ní ìlú torí pé láyé àtijọ́ ọba ló nílùú o ọba ló nílùú ọba ni ó wàá pe àwọn mọ̀lẹ́bí ọkọ àti ìyàwó àti mọ̀lẹ́bí ìyàwó pẹ̀lú alárénà wọn kódà bí wọ́n bá kọ̀ tí wọn ò rí ọ̀rọ̀ náà yanjú nílé ọba tíyàwó sì sọ pé tó fà akékọ́rí tó ní dandan ńlá àfi kóhun ó kọkọ òun sílẹ̀ ni fún àwọn ìdí pàtàkì tó yé wọn tó sì yé àwọn mọ̀lẹ́bí ọba máa sọ pé ó da ìwọ ìyàwó ló fẹ́ kọ́kọ́ kọ́ lóhun ò kọ́ lọ san iye owó kan báyìí torí pé àwọn mọ̀lẹ́bí ẹ̀ ti gba aṣọ wọn gbowó wọn gba nǹkan ìdáná ńgbà tí yóò fi ọ ẹ lọ san iye kan báyìí fún ọkọ òun kó tó kọ̀ sílẹ̀ ọba ó pàṣẹ bọ́n bá ti sanwó fún ọba ó sì wá pàṣẹ kí wọ́n tú wọn ká bí wọ́n ṣe ń ṣe láyé àtijọ́ nù ṣe rí i pé kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ bíi táyé ìsìn tó yẹ pé ìyàwó olóṣù kan olùlẹ̀ ìyàwó olóṣù méjì olùlẹ̀ ìyàwó ìgbéyàwó oṣù mẹ́ta olùlẹ̀ olóṣù mẹ́fà gan olùlẹ̀ kò sí ìgbéyàwó tí ìyá ti rí tán lọ́jọ́ mẹ́ta rí a ti ṣèyàwó lọ́jọ́ sátidé tó di monday tí ìgbéyàwó lulẹ̀ kọ́lọ́hún má jẹ́ káwa ọba wọn rírú ẹ̀ káwa ìwé ìwòyí náà ká sì yára wa ń brain ká yára wa lọ́pọlọ èyí tó da ni ká máa ṣe nínú ètò ìgbéyàwó ní sísá orí òkú ọ̀nà mìíràn láti níyàwó nílẹ̀ Yorùbá ní ṣíṣú obìnrin lópó sísá orí òkú náà ní ṣíṣú obìnrin lópó obìnrin tí ọkọ tí òkú tó fi sáyé ó ṣe pàtàkì nílẹ̀ Yorùbá láyé àtijọ́ àwọn àbúrò ọkọ wọn gbọ́dọ̀ ṣú lópó bí ìwà ẹ̀ bá da tí wọn ò fẹ́ kó kúrò nínú ẹbí wọn tó jẹ́ ìyàwó gidi wọ́n máa ń ṣú wọn lópó láyé àtijọ́ àbúrò ní ṣúpọ̀ ẹ̀gbọ́n o ẹ̀gbọ́n kì í ṣúpọ̀ àbúrò rẹ̀ nílẹ̀ Yorùbá ó ṣèwọ̀ kí bàbá tó sọ pé ó dọwọ́ ọmọ òun lọ́rùn ìyàwó gbàmí ò rà mí náà ṣẹ́ǹde ó jẹ́ ọ̀nà pàtàkì mìíràn tá à ń gbà gbéyàwó nílẹ̀ Yorùbá láyé àtijọ́ àṣà ìgbéyàwó kan pa nílẹ̀ Yorùbá ní gbàmí ò rà mí nílẹ̀ Yorùbá òun ni kí gbàmí ò rà mí ó túmọ̀ sí pé ẹnìkan ní kí ní jẹ́ gbàmí ò rà mí ẹ jẹ́ n ṣàlàyé ẹ̀ ọlọ́kùnrin tá a wò sàn kó fẹ́ ẹni tó wò ó sàn èyí máa ń wọ́pọ̀ láńlé àwọn babaláwo nílé àwọn oníṣègùn bọ́mọge kan bá dẹ́ṣẹ̀ láyé àtijọ́ tàbí ṣe àìsàn tó burúkú tó lágbára tá a sì gbé lọ fún ìtọ́jú nílé oníṣègùn tàbí ilé babaláwo kan nígbà tó bá sàn yálà bóyá torí pé wọn ò rówó san owó ìwòsàn tó yẹ kí wọ́n san fún babaláwo bóyá wọn ò rí san tàbí pé babaláwo gan àbí oníṣègùn yẹn gan ó ti fọ́ fún ọmọge ńgbà tí ń tọ́jú rẹ̀ alákìjà yẹn ni mo fọ́ fún ọ ọmọge yìí o ọ̀rọ̀ pọ̀ yẹ́yẹ́ so bó bá ti lè wáyé bẹ́ẹ̀ oníṣègùn tàbí babaláwo náà yóò fẹ́ aláìsàn tó wòsàn ìyẹn wọ́pọ̀ nílé àwọn babaláwo àti àwọn oníṣègùn láyé àtijọ́ òun là ń pè níyàwó gbàmí ò rà mí ọlọ́kùnrin tá a wòsàn yóò fẹ́ ni tó wò ó sàn lára ọ̀nà ìgbéyàwó náà nìyẹn oníkóhun náà má san nǹkan orí ẹ̀ gbogbo tá à ń sọ yìí náà àtìyàwó gbàmí ò rà mí o àti gbígba abilékọ o gbogbo wọn pátápátá náà ló máa ń san nǹkan orí ìyàwó wọn o kì í ṣe lọ́fẹ̀ẹ́ o ìgbéyàwó àṣàǹtẹ̀ ibi à ń lọ ládé yìí o bóyá lèyí ló jẹ́ ọ̀nà kẹfà
ìgbéyàwó àṣàǹtẹ̀ yìí ó lágbára gan nílẹ̀ Yorùbá, ó jẹ́ ọ̀nà pàtàkì tí Yorùbá fi ń fa ọmọ wọn fún ọkọ tó bá wù wọ́n. Torí pé láyé àtijọ́ ẹ mọ̀ pé mo ti ń sọ láti bẹ̀rẹ̀ tá ti bẹ̀rẹ̀ ètò ìgbéyàwó yìí pé òbí ní fọmọ lọ́kọ síbi tó bá wù wọ́n láyé àtijọ́, kódà wọn a máa fi ọmọ wọn dọ̀rẹ́ láyé àtijọ́. Ọ̀rẹ́ mi àwọn olówó wọn á fọmọ wọn dọ̀rẹ́ láyé àtijọ́ pé ọ̀rẹ́ mi Alákìjà òun ni màá fẹ́ fún ọmọ mi, ó ti yé yín. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń fọmọ wọn dọ̀rẹ́ láyé àtijọ́. Ó lè jẹ́ nítorí ọ̀rọ̀ òṣèlú o, ó sì lè jẹ́ nítorí ọ̀rọ̀ okòwò tá a mọ̀ sí business, politics and business. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe dáadáa láyé àtijọ́. Wọ́n bá wà nínú ẹgbẹ́ òṣèlú kan náà tí wọ́n sì fẹ́ kí àjọṣepọ̀ wọn yẹn kó máa tẹ̀síwájú. Wọ́n ń ṣe láyé ìsìn náà, bẹ́ẹ̀ rí fọmọ Dangote ní fọmọ Àtíkù, ẹ ṣáà rí, ó ṣáà yé yín, a ṣáà ń wò lórí ẹ̀rọ ayélujára káàkiri, ọmọ Buhari ní fọmọ Ajímọ̀bí, ó ti yé yín. Ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀ ní jẹ́ bẹ́ẹ̀, tí olówó lọ́wọ́ kan bá lọ rèé ṣàyọjú ràn yọ̀ọ̀lẹ̀. Ẹ wò ẹjẹ́ á máa bá kinní ọ̀hún bọ̀ lóní wẹ́rẹ́dìwẹ́rẹ́. Bí wọ́n bá sì ti bá ọmọbìnrin sọ̀rọ̀, ọmọbìnrin wọn pé tó àwọn ọmọ ilé Alákìjà ló ń lọ o, ọmọ lágbájá sọ pé òun fẹ́ fẹ́ ọ o, tọmọ náà wá ń yọrí bọ́rọ́ tí ń yọrí bọ́rọ́ bí ẹja àrọ̀ tí ń bẹ nínú odò tí ò fẹ́ gbọ́ràn sóbì ẹ̀ lẹ́nu. Àwọn òbí ò wà dàbí ọgbọ́n ní tí wọ́n ń pè níyàwó àṣàǹtẹ̀ nu. Àwọn òbí ò dàbí ọgbọ́n bọ́mọge ò bá fẹ́ gbà tí ò fẹ́ gbọ́ràn sóbì ẹ̀ lẹ́nu láti ṣe ìfẹ́ àwọn òbí ẹ̀, láti fẹ́ ẹni tí wọ́n fẹ́ jẹ́ kó fẹ́. Àwọn òbí ọmọge náà wọ́n ràn lọ́jà bí ọwọ́ ọ̀rọ̀lẹ́. Wọ́n lè ní kó lọ ra nǹkan wá, ohun tí wọn ò nílò ni wọ́n ní kó lọ rà wá lọ́jà. Àwọn ni wọ́n ń ṣoògùn àfẹ́ẹ̀rí fáyàn. Àwọn òbí náà ni ó tún ṣàrìnà kò fẹ́ di ẹ̀. Wọ́n sì ti pe àwọn mọ̀lẹ́bí ọkọ rẹ̀ pé tó ìyàwó yín tí ń yọrí bọ́rọ́ tí ò fẹ́ wálé mọ́ yìí. Ṣé mọ̀ pé irú ọ̀nà yìí ó ṣeé ṣe kò tí ẹ ṣe bó ṣe ṣe. Àwọn òbí obìnrin wọ́n ti gba owó rẹpẹtẹ, wọ́n ti gba iṣu, wọ́n ti gba nǹkan ìdáná lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí, wọn ò sì fẹ́ jẹ́ kójú ó tì wọ́n ni o. Ìwádìí ìjìnlẹ̀ ló jẹ́ àmọ̀ bẹ́ẹ̀. Wọ́n á wá rán ọmọ tí wọ́n lọ jà lọ́wọ́ ọ̀rọ̀lẹ́, tàbí kí wọ́n rán lọ sódò lọ pọnmi, tàbí kí wọ́n rán lọ sóko wọ́n ní ó lọ wúṣu wá. Wọ́n lè rán ní anything, nǹkan kí nǹkan ni wọ́n lè rán. Wọ́n á wá pe àwọn mọ̀lẹ́bí ọkọ ẹ̀ pé tó a ti rán ìyàwó orí yín lọ sí ọ̀nà Abíọ́láwé o, àbí ọjà àdátán la rán lọ o, ẹ tètè lọ rè pàdé rẹ̀ kó tó dé mọ́ junction o. Àwọn ẹbí ìyàwó ràn àwọn gidi gan kú láyé àtijọ́ pé ó yá ẹ lọ pàdé ẹ̀. Wọ́n á lọ gbé, òun ni wọ́n ń pè níyàwó àṣàǹtẹ̀. Kíní yẹn ń kẹ́tí pọ̀, ó ń wọra àbí àsìkò ti lọ. Ojú òpó tẹ́ fi dá sétò nìyẹn wọn. Ẹ káàsán o. Àṣẹ o, àṣẹ ń tẹ̀dùmarè. Bàbá gbàgede àṣà lètò. Ẹ ṣeun, mò ń gbọ́ yín. Àṣẹ o, àṣẹ o, àwíṣẹ àfọgbọ́n. Àmì àṣẹ Ìdùmarè. Àwíṣẹ àfọgbọ́n. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, ẹ ṣeun. Ẹ ló ta ló tún wà lójú òpó yìí. Ẹ dá sétò ọ̀hún gbàgede àṣà lètò. Ọ̀nà pàtàkì mẹ́fà tí Yorùbá ń gbà gbéyàwó láyé àtijọ́. Àròkọ ń bẹ, òwe sì ń bẹ lórí ètò. Ẹ ló kí lorúkọ yín, ta ló ń pè wá. Ká dé ẹ̀ka ìpolówó ọjà à ń bọ̀. Wọ́n wà ń bẹ̀. Ta ló wà lójú òpó yìí? Màmá wa Táwà Ṣóhùnmí gbàgede àṣà lètò. Ọmọ Yorùbá pàtàkì ní o, àṣà àṣìṣe náà ní báyìí sọ́kọ́ ní o. Àmì o. Ó ṣe rí láti jọ́ lẹ ṣe sọ yẹn. Àṣà àṣìṣe yẹn gbà yẹn, ìyàwó tó bá jí gbé láì jí tọ̀jọ́. Hello. Yorùbá ti di ìbàjẹ́. Àmì ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ó ń dùn mọ́ mi gan-an bíi kó má tàn mọ́. Àní bí wọ́n bá ti jíyàwó ọ̀hún gbé látọ̀nà ọjà àbọ̀nà odò tàbí ọ̀nà oko ibikíbi bí yòówù tí ó wù káwọn òbí ẹ̀ lè rán lọ, bọ́n bá ti lọ rèé jí gbé láti ọ̀nà ọbẹ̀,
ó gbọ́dọ̀ ní ìmọ̀ àwọn òbí ọkọ àtòbí ìyàwó nínú ẹnìkan sọ pé yẹn láyé àtijọ́ báwọn ọmọ méjì kan bá fẹ́ fẹ́ra wọn tí wọn wá táwọn òbí ò wá lọ́wọ́ sí àwọn ọkọ àti ìyàwó jìra wọn gbé bí wọ́n bá dánrú ẹ̀ wò láyé àtijọ́ ọkùnrin ọ̀hún yóò fẹnu fẹ́ra. Ìyàwó àṣàǹtẹ̀ ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀, ó gbọ́dọ̀ ní ọwọ́ òbí méjèèjì nínú. Hello, kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá? Ẹ káàsán, kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá? Gbàgede àṣà lètò. Bẹ́ẹ̀ni mà, ìgbéyàwó àṣàǹtẹ̀ yẹn bẹ́ẹ̀ ti sọ lóòótọ́. Àwọn ìyá àti bàbá gbọ́dọ̀ mọ̀ sí, ṣùgbọ́n tó bá ti fún wa wípé obìnrin yẹn ó tún fẹ́ lù ní ìlẹ́yìn ọkọ tí wọ́n lọ́wọ́ sí. Wọ́n á jọ wá ṣèpàdé, wọ́n wá kọ́ wá jí gbé, wọ́n á dọ́gbọ́n lọ sí iṣẹ́ bóyá lọ́jà àbí tó lọ ra nǹkan wá. Àwọn fámìlì ọkọ rẹ̀ náà wá ti sápamọ́ sí kọ̀rọ̀ jù kan. Bẹ́ẹ̀ni. Wọ́n kọ̀ lọ jí obìnrin yẹn gbé ni. Ẹ káre láyé, àṣà Yorùbá ò ní parun sẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa fi kọ́ àwọn ọmọ wa, ta ló tún wà lójú òpó yìí? Ẹ jẹ́ ká máa fi kọ́ gbogbo àwọn ògo wẹrẹ wa. Àṣà Yorùbá ò ní parun lọ́wọ́, kò ní tọwọ́ mi bàjẹ́. A ní àṣà àdáyébá àwọn baba ńlá mi ò ní tọwọ́ mi bàjẹ́ sẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa fi kọ́ àwọn ògo wẹrẹ wa, ká máa fi kọ́ àwọn ọmọ wa. Ṣé rí ìyàwó àṣàǹtẹ̀ yìí bẹ́ẹ̀ lórí? Tó bá ihun tí ó lè mú kí ọmọ ó má gbọ́ràn sóbí ẹ̀ lẹ́nu ni pé ó ti ní aborí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri, ó ti lẹ́nìkan tó fẹ́ fẹ́ tí kì í ṣe ìmọ̀ àwọn òbí ẹ̀. Bó ṣe rí gẹ́lẹ́ nù. Láyé àtijọ́ òbí ní fọmọ fọ́kọ, òbí ní fẹ́ ọmọ wọn fẹ́ni tó bá wù wọ́n, òbí ní fẹ́ yàwó fọ́mọ wọn. Ó sì ní ohun tó bá dé, torí ẹ̀ ni wọ́n fi máa ń tọ́jọ́. Ẹyẹ ìbẹ̀rù ní tọ́jọ́ ni Yorùbá wí. Torí ẹ̀ ni wọ́n fi máa ń pẹ́ kánrin kése lọ́dọ̀ ara wọn, torí ẹ̀ ni wọn ò fi túká, wọn ò túká lójijì. Wọn kàn túká bí pẹ́ ń túká rí àwọn ìyàwó ní pure water tá à ń bá kiri láyé ìsìn, ìyàwó ń pólí báàgì. Bí wọ́n bá ti jí ìyàwó àṣàǹtẹ̀ wọn tí wọ́n fẹ́ jí gbé tán, bí wọ́n bá ti gbé, ta ló wà lójú òpó ẹ̀? Kódà ẹ jẹ́ àmọ́ bá kinní ọ̀hún bọ̀. Bí wọ́n bá ti gbé tán lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ó ti kàn sílé ìyàwó ètò ọwọ́ wa ti bá kinní ọ̀hún o, ó di kóró, ó ti bọ́lé wa o, ọwọ́ wa ti bà á. Ọkọ ìyàwó ti ṣe kíni, wọ́n bá ti gbé débi tí wọ́n ń gbé lọ, ilé àwọn ọkọ rẹ̀ náà ni wọ́n ń gbé lọ, ilé àwọn ọkọ ẹ̀ ni wọ́n ń gbé lọ. Bí wọ́n bá ti gbé débẹ̀, ọkọ ìyàwó ti ṣe kíni, yóò ti wọ yàrá tí nǹkan ẹ̀ lọ, yóò bẹ̀rẹ̀ sí máa ṣínà bolẹ̀ ni. Ó ṣeé ṣe kó jẹ́ wípé ọmọbìnrin ọ̀hún kò ní fojú rí ìta láàrin oṣù kan sí oṣù méjì o. Bó bá ń ké pé òun fẹ́ lọ́dọ̀ àwọn òbí òun, wọn ò ní jí ó lọ o. Yóò máa ké pé wọ́n ti jí òun gbé. Tó bá tó àkókò kan, àwọn òbí ẹ̀ náà wá yọjú sí ibi tí wọ́n jí gbé lọ. Wọ́n jí ẹ gbé o, níta tí ń bẹ sọ tó ìyan rí bọ́rọ̀ tó, ó di ìgbà tí ṣu Ọlọ́run bá ta ata tó bá lóyún. Bẹ́ẹ̀ ni, ẹ wò ó, mò ń bọ̀ náà. Abákiní ọ̀hún débi tó lápẹẹrẹ. Ọ̀nà pàtàkì mẹ́fà tí yóò bá ń gbà gbéyàwó láyé àtijọ́ nu o. Ìyàwó lọ́sìngín, ìyàwó àṣàǹtẹ̀, ìyàwó òòṣà, àgbàmí òràmí, gbígba abilékọ, sísá orí òkú, ṣíṣú obìnrin lópó ní jẹ́bẹ́. Ẹ wò ó, àwọn baba ńlá wa láṣà gbà, àṣà Yorùbá gba ìgbà. Ó bá dọjọ́ mẹ́jọ, a máa mú wá àwọn ìgbéyàwó tòde òní. Báwo lẹ ṣe ń ṣe tó fi ń túká? Ọ̀nà wo lẹ ń gbà tó fi ń túká? Ọ̀nà wo lẹ ń gbà tó fi jẹ́ pé ìgbéyàwó òtọ́jọ́ mọ́ kò tiẹ̀ jẹ́ nǹkan àwúrí, kò jẹ́ nǹkan wuyì mọ́? Bẹ́ẹ̀ lómi nǹkan bá sọ pé ẹ wo ẹ fi bẹ́ẹ̀ lẹ̀. Oríṣiríṣi tá à ń gbà tá à ń mú ìpalára bá àṣà àbáláyé àwọn baba ńlá wa. Ká máa túṣu dé sàlẹ̀ kòkó ẹ̀ lọ́jọ́ mẹ́jọ, torí àkókò wa ti lọ́wọ́ ní ká jẹran pẹ́ lẹ́nu. Àmọ́ òǹfà ọ̀nà ọ̀fun ò jẹ́. Á máa fèyí ṣe lọ ká tó lọ. Ẹ jẹ́ kí n pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08039722703 08039722703 tàbí 08028481850 lẹ́ẹ̀fì bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò fún ìpolówó ọjà yìí kéè tẹ́ ẹ bá fẹ́ gbé wá sí orí ètò Gbàgede Àṣà yìí. Ẹ má jẹ́ òkú, ẹ dákun, ẹ jẹ́ ká gbé lárugẹ àṣà àwọn baba ńlá wa ni. Ẹ jẹ́ n dúpẹ́ pàtàkì lọ́wọ́ Alákìjà àti ẹnì kejì rẹ̀ Kọ́láwọlé, àwọn lọ́wọ́ bọ́tìnì méjèèjì tí ń bá mi tẹ̀ tí ń gbé sókè gbé sílẹ̀ tẹ́ fi ń gbọ́ wa kìtìkìtì lónìí nù. Lágbára lọ́wọ́ Elédùmarè, ipa ò ní pín. Adúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn aláṣẹ àpàṣẹ iléeṣẹ́ Sweet FM, bàbá wa Eddie Àìná, Lọ́ra Nọ́ra Ìkèṣíkú, àti bàbá wa pátápátá yányán Sínátọ̀ Bádàrà. Lágbára lọ́wọ́ Elédùmarè, òkè lẹ́múrú sí o, òkè lọ́lá yóò máa gbára Ọlọ́run. Ẹgbẹ́ wa tẹ́ ẹ ní sílé òní kú. Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí lèmi ń jẹ́.
ìyókù tún dọjọ́ mẹ́jọ. Ìbàràpá ni mí ọmọ àfi bàràpìlẹ̀ ọ̀rọ̀ tápá ti tan Èrúwà òjòkó agbe dúdú orí òkèlè àkọ gàgàrà kíkọ lérúwà agbe ní dájà tiwa Èrúwà yá. Àbètí ajá agbádá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ gbọ́ lábàárẹ̀ mi ẹ fàṣà kọ́mọ. Bó o ti ń pè mí mò ń jẹ́ etí mi ò di. Gbàgede àṣà lètò èèbà a tún ti kalẹ̀ gùdẹ̀ sínú kulumbi bí ìṣe wa. Ẹ mọ̀ wípé àwa ò lọ́nà mìíràn tó jíṣẹ́ oríran wà lọ. Ẹ má fojú bàárà òwò ọmọ alákìjà kí ló dé yóò ṣe máa gbé mi sáré kí ló dé. Ẹ kálẹ́ ẹ káàsán ẹ káàárọ̀. Àní gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí ẹ̀rọ ayélujára nígbà mo ní ẹ kálẹ́ ẹnìkan ó ranjú báyìí pé ṣé ò sí yèyé ṣẹ̀ṣẹ̀ jí ni. Àwọn kan ń wò wá lórí ẹ̀rọ ayélujára alẹ́ làwọn wà. Àwọn kan ń wò wá lórí ẹ̀rọ ayélujára ọ̀sán làwọn wà. Àwọn kan wà láàárọ̀. Gbogbo àkókò tẹ́ bá wà pátápátá ni mo kí yín o. Ẹ káalẹ́ ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kú ìrọ̀lẹ́. Gbogbo àkókò tẹ́ bá wà níbikíbi tẹ́ ẹ ti ń wò wá lórí YouTube lórí Facebook gbogbo àkókò tẹ́ bá wà ni mo kí yín pé ẹ kú dédé àsìkò yìí. Àní nílùú Ẹ̀gbá mọ́lísàbí agbòǹgbò àkàlà ọ̀sán làwa wà. Ẹ káàsán o gbogbo ẹ̀yin tèmi lẹ́gbàá mọ́lísàbí agbòǹgbò àkàlà báyìí sí o. Gbàgede àṣà lètò tó ń gorí afẹ́fẹ́ lọ́wọ́ nílé iṣẹ́ rédíò Adùn. Yèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi. Àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín afẹ́bi sínú kò ń jẹ ahun. Èmi lọmọ bó ló ń jẹ́ bá rí mi tó rojú máa sì fà ìjẹ́ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni. Àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún ti létí ń bọ̀ sórí àpèrè ètò. Ìbàràpá ni mí ọmọ àfi bàràpìlẹ̀ ọ̀rọ̀ tápá ti tan Èrúwà òjòkó agbe dúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà agbe ní dájà tiwa lónìí. Ẹ̀yin kọ́ yìí alákìjà a tún tẹ̀síwájú lórí ohun tá à ń bá bọ̀. A ti parí ti ìgbéyàwó ayé àtijọ́ ó ti yé eyín yékéyéké mo sì ti sọ gbogbo ọ̀nà èyí tí Yorùbá ń gbàgbéyàwó láyé àtijọ́ ni mo ṣe ń sọ fún yín pé kọ́ńbó ló ní mú àgbọ̀n ìsàlẹ̀ ló ní họ́wùhọ́wù ìgbélárugẹ àṣà Yorùbá ń ló jẹ mí lógún. Ẹlòmíì lè máa ṣàṣà pálapàla ń bẹ àṣà ti Yèyé Gbàgede àṣà ló yàtọ̀ gédéǹgbé. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létí ẹni. Àṣà eléyìí yàtọ̀ nítorí pé ìwádìí ìjìnlẹ̀ ló sọ mí dọ̀gá. Mo ṣiṣẹ́ iṣẹ́ kí n tó dakọ ni mo jọ pọ̀tọ́rì tọ́ ọ̀yà kí n tó dépò àgbà láwùjọ pèdèpèdè. Ìwádìí ìjìnlẹ̀ ló sọ mí dọ̀gá sẹ́ẹ̀. Ó yàtọ̀ àṣà eléyìí yàtọ̀ ọlọ́ngbọ́. Ẹ lè fi wéra àwọn ẹ̀mí wo ẹ̀jọ̀ wo ẹ̀yẹ wo ojúra wọn lọ tí jákàdí kọ́. A máa tẹ̀síwájú nítorí pé àṣà Yorùbá jẹ mí lógún púpọ̀ gbáà. Mo sì ń sọ fún yín mo ń ṣe nílérí ní gbogbo ìgbà yìí pé má sa gbogbo ipá àti agbára mi láti lè jẹ́ pé kí àṣà Yorùbá kí ìtẹ̀síwájú ó bá. Èmi ò ní gbà káṣà àwọn baba ńlá mi ó rẹ̀yìn. Kò ní tọwọ́ mi bàjẹ́ ni mò ń sọ lójoojúmọ́. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi àṣà ọmọ gbàgede àṣà ni àṣà ọlẹ́wà ní gbàgede àṣà ni ètò tó ń ṣí wà létí pé ká má gbàgbé àṣà. Fẹ̀mú kọ̀mándà bó ti ń pè mí mò ń jẹ́ etí mi ò di. Mo ní oríṣiríṣi ọ̀nà tí Yorùbá ń gbà gbéyàwó láyé àtijọ́ láti sọ lórí ètò yìí láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan tá a ti ń bá kinní ọ̀hún bọ̀ torí pé ẹni tó bá lọ ni ló bá kú. Mo wá dúpẹ́ púpọ̀ mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn aláṣẹ apàṣẹ iléeṣẹ́ Sweet FM ipa ò ní pín lágbára Ọlọ́run bàbá wa Ẹ́dì Àìná Lọ́ra Nọ́ra Ìkechukwu àti bàbá wa pátápátá ọ̀gá káàfàtà bàbá wa Sẹ́nẹ́tọ̀ Ọ̀nàọlápọ̀
ọba dára. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, ipa ò ní pín yín o. Òkè tẹ́ múrú sí òkè náà là á máa lọ lágbára lọ́wọ́ Elédùmarè. Àjọṣe wa wà ní bàjẹ́ láṣẹ Ọlọ́run ọba mi Èdùmarè. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ ètò gbàgede àṣà, ẹ̀yin olólùfẹ́ yèyé gbàgede àṣà, tí a ti jọ ń bá kinní ọ̀hún bọ̀, ipa ò ní pín. Ní mórí ibùsùn ẹnu ẹ̀ wá ní ṣàwúre lẹ́yìn gbèsè. Ọ̀nà 6 pàtàkì ní Yorùbá ń gbà gbéyàwó láyé àtijọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí tá a ṣe. Lọ́dọ̀ àwọn àgbàlagbà, àkọ́kọ́ ní ìgbéyàwó ọ̀sìngín, fífọmọge, fífiṣaya, fífẹ́ níṣu lọ́kà. Ọ̀nà ìkejì òun ní ìyàwó òrìṣà. Ìkẹta, ṣé ẹ gbàgbé ńlá sọ fún yín pé ọ̀nà kẹta ńlá sọ fún yín pé gbígba abilékọ. Àwọn Yorùbá máa gba abilékọ láyé àtijọ́. Ẹ wò ó, ìbéèrè pọ̀ jaburata lónìí torí pé àwọn èèyàn má jẹ́ èèyàn ó tẹ́ ń bẹ lẹ́yìn wa. Bàbá wa láti ìlú California, wọ́n ní yèyé gbàgede àṣà ṣáwọn èèyàn Ìjẹ̀bú yín ni. Wọn ìjẹ́, ó fẹ́ dàbẹ̀ ń pé láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan náà alákìjà wa náà fi ìbéèrè síta. A fi ìbéèrè síta lónìí o, lórí gbogbo wọn a ti ṣe kọjá ẹ̀yin ọmọ iléèwé, ẹ̀yin ọmọ kíláàsì yèyé gbàgede àṣà. Ẹ tètè máa lọ kó jáde o, ìbéèrè ó wáyé lónìí. Ẹ sì gba ẹ̀bùn, kì í ṣe ẹ̀bùn káàdì nìkan, ẹ̀bùn tó jọjú ni. Mo sọ fún yín pé gbígba abilékọ ní ọ̀nà kẹta àbí ó nídìí tí Yorùbá fi ń gba abilékọ láyé àtijọ́. Ọ̀nà kẹrin ni sísá orí òkú. Ìyẹn náà nídìí, ó nídìí pàtàkì. Nígbà tí ọ̀nà karùn-ún jẹ́ ìgbéyàwó gbàmíoràmí. Ọ̀nà kẹfà níyàwó àṣàǹtẹ̀. Gbogbo ẹ̀ pátápátá ló ní ohun tó bá dé. Gbogbo ẹ̀ pátápátá wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́, ó ní ohun tó bá dé. Gbogbo ẹ̀ pátápátá ló ní ìdí pàtàkì tí wọ́n fi ń ṣe láyé àtijọ́. Gbogbo àwọn èyí tí mo sì kà sílẹ̀ yìí ló máa ń tọ́jọ́ láyé àtijọ́. Gbogbo ẹ̀ pátápátá ló máa ń tọ́jọ́ láyé àtijọ́. Ìdí tí wọ́n ti fi ń ṣe ìgbéyàwó àṣàǹtẹ̀, mo sọ fún wa náà ní ìjẹjọ́. Bọ́mọ bá ti ń sojú méjì tó ti mọ́ kankan wálé, tí wọ́n ti gbà á tọwọ́ tẹsẹ̀, tí wọ́n ti mọ nílẹ̀ Yorùbá, a kì í mọ ọkọ ọmọ ká tún màlé rẹ̀, torí pé bí ọmọ bá ti mú ọkọ wálé, torí pé tó ẹni tó ń fẹ́ rèé o, tí ẹbí ti mọ, táwọn ẹbí méje tí wọ́n ti ṣe ìfojúsóde ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe, tálárè náà ti wà tẹ́ ó ti ṣiṣẹ́ tiẹ̀, tẹ́bí méjèèjì ti mọra wọn. Kọjọ́ ìgbéyàwó wá kùn dẹ̀dẹ̀ kí ọmọ ọ̀hún tún máa lọ rèé rí ẹlòmíì. Àwọn mọ̀lẹ́bí máa ń hu ìwà kan, ìwà má bà ń lójú jẹ́, ìwà má sọ ẹbí wa lórúkọ. Òun ni ìdí tí wọ́n fi ń ṣe ìgbéyàwó àṣàǹtẹ̀ láyé àtijọ́. A ò ní mọkọ ọmọ ká tún mà lé ẹ̀ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni ní ayé àtijọ́ bí wọ́n ṣe ń ṣe é nu. Àmọ́ ohun gbogbo ló ti yàtọ̀, gbogbo ẹ̀ ti doríkodò bí ẹ̀rọ afami. Gbogbo àwọn ọ̀nà tá a kà sílẹ̀ yìí pátápátá òun ló ṣe pàtàkì láyé àtijọ́. Ó jẹ́ ọ̀nà tó pọn dandan láti ní ìyàwó nílẹ̀ Yorùbá láyé àtijọ́. Ẹ wò ó láyé òde òní ńkọ́, àmútayé òde òní náà wà. Ẹ̀ ń rọ̀yọ́ ẹ̀ ń kánjú, Aláàfin ò máa rébi kàn. Wọ́n ní láyé àtijọ́ ni pé Aláàfin ti ń lọ ìlú èbó ń sin òwe ni nílẹ̀ Yorùbá. Wọ́n ní òun rọ̀yọ́ òun kánjú, Aláàfin ò rébi kàn. Mọ̀ pé àwọn ọba tí wọ́n jẹ ní Ọ̀yọ́ nígbà náà, níbo ni wọ́n fẹ́ lọ? Ààfin náà lẹ́ẹ̀bà wọn ti pọ́n. Mo ní èké dáyé àṣà àdápò mu. Àwọn kan ní àṣà àdàpò mu, ta ló lè pọ́ àṣà mu? Ìfún ẹlòmíì ò jápọ̀. Èké dáyé àṣà àdé àpò mu, òwe ni ìtàndòwe kan ni nílẹ̀ Yorùbá. Ìtàndòwe ni tó dá mi lójú dáadáa, tí mo mọ̀ tàn yẹn tí mo lè sọ, àmọ́ kì í ṣọ̀rọ̀ tòní. Báyè bá wá gbà wá á lè tú. Wọ́n ní rìkíṣí dáyé ọjọ́ pẹ́, àbòsí ti dáyé ọ̀nà ti jìn, ó ti jìn gan-an. Ìgbà táyé ti dáyé ọ̀làjú, ohun gbogbo ti doríkodò bí ẹ̀rọ afami. Ọmọ Yorùbá káṣà dànù, wọn ò náà ní àṣà wọn. Wọ́n káṣà dànù. Ọmọ Yorùbá ti sọ àṣà wọn, ó ti sọ di nǹkan yẹpẹrẹ, àti ń fojú nǹkan yẹpẹrẹ wá. Àìlákàkún àṣà, ọmọ Yorùbá ò lákàkún àṣà tiẹ̀. Àṣà táwọn baba ńlá wa ò jọ wá lójú, kò múmú láyà wa, kò tiẹ̀ jẹ́ nǹkan kan. Torí ẹ̀ ni mo ṣe máa ń sọ pé Yorùbá káṣà dànù. Wọ́n bọ eégún lé ò gbẹbọ, wọ́n bọ òòṣà ọjà ò gbẹ̀bẹ̀. Wọ́n ti gbàgbé pé ẹbọ àṣà tá a kọ̀ sílẹ̀ láìrú ń bọ̀ wá lẹ́yìn bí òkú ìyá jọjọ. Ó mà ṣe o.
kí tiẹ̀ ni wọ́n ń pè ní àṣà náà. Àṣà jẹ́ ìṣe àwọn ẹ̀yà kan tí ń gbé ní agbègbè kan náà. Mo máa ń fẹ́ rán wa létí lórí ètò yìí. Máa ń fẹ́ rán wa létí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ yìí tí ni mo wà tí mo ti mọ tí wọ́n ń pè ní àṣà. Mo wà ní ẹ̀kọ́ onípele kẹta tí wọ́n ń pè ní primary 3 nígbà yẹn. Bólùkọ́ wa tí ń kọ́ wa ní social study yẹn bó bá ti lè wọlé báyìí àyà oníkálukú ò ti máa já. Àkọ́sórí àkọ́kọ́ nù tí ó kọ́kọ́ bí what is culture? Ẹni tó mọ̀ àtẹni tí ò mọ̀ oníkálukú ò ti máa sọ wótòwótò tiẹ̀. Wọ́n ní culture is the way of life of a people living in a particular area. Àṣà jẹ́ ìṣe àwọn ẹ̀yà kan tí wọ́n jọ ń gbé ní agbègbè kan náà. Bẹ́ẹ̀mi ṣe lè tú lédè bàbá mi nu èèbó èsèdè mi ẹ̀yin náà ẹ̀ máa lọ tú bó bá ṣe yé eyín. Bẹ́ẹ̀ ni àmọ́ sórí bẹ́ẹ̀ mọ́ ṣé kìí ṣe àṣà aláṣà ńlá gbé wọ̀ bí ẹ̀wù nígbà tó ọmọ Yorùbá àtàtà tí ò lè ṣàmúlò àṣẹ níbi gbogbo. Ó yẹ ká lè ṣàmúlò àṣà wa ká ṣàmúlò èdè wa. Mo wà ní orí Zoom meeting kan láìpẹ́ yìí lórí ẹ̀rọ ayélujára àwọn ìpàdé tí wọ́n máa ń ṣe òun Alákìjà àwọn aráàlú òyìnbó wọ́n wá béèrè bóyí pẹrẹpẹ mú ní ẹ dákun ìyá wa ọmọ ìlúbo ni wọ́n nílé ṣà ẹ̀yìn ń kọ́ wọ́n ló ṣògbó kí láà wá dé kí ló lè lára yín kẹ̀kẹ́kẹ́ tó yìí èmi ọmọ àgbé èbò nọ́mbà láwọn náà gbọ́ Yorùbá mo ní pírápítá pin ẹ̀yà ajé àparí ìpàdé àbí nígbà ẹ̀yin ò ti gbọ́ Yorùbá tẹ́mi ò sì gbé èbò kákúkú sọ pàdé rọ̀ ìwọ kọ́ yìí wọ́n mà sọ Yorùbá o àṣà wọn ará bí gbọ́ Yorùbá alákọ̀ọ́rílẹ̀ lòmíì alákọ̀ọ́ra pàápàá tí a ò bá fẹ́ kí ìfàsẹ́yìn ò bá wa kí ìfàsẹ́yìn ò bá àṣà wa a ń láti máa sọ èdè wa a ń láti máa lo ìṣe àti àṣà wa nínú ohun gbogbo níbikíbi níbi gbogbo tá a bá wà tá a bá fẹ́ kí ìfàsẹ́yìn kò bá mo rọ̀ gbogbo wa pátápátá ọmọọba JMJ Àjàní ọmọọba ti ìlú Ìdòsẹmọ bàbá ọba ọmọọba ọba náà ni ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wò wá ìlú òyìnbó ni bàbá yìí wà wọn ò sì ń fi ètò gbàgede àṣà yìí ṣeré Ìdòsẹmọ ní ìlú wọn ní Ìpòkíà àmọ́ bí bàbá yìí náà bá kí èbó táwọn yìí mọ́lẹ̀ àmọ́ tí ó dùn mọ́ èmi nínú tiwọn ni pé wọ́n gbọ́ Yorùbá tẹ́mi bá ti dé ààfin Ìdòsẹmọ ní Ìpòkíà ibẹ̀ ni yèyé gbàgede àṣà ti jẹ ọ̀tún ìyálóde Ìdòsẹmọ Ìpòkíà àwúyè láìpẹ́ ẹnìkan ẹ̀ tí wúyè a máa wúyè láìpẹ́ Alákìjà ó wà lọ rè ṣe MC tó mọ̀ ọ́ ṣeun ó lọ rè ṣe ń bẹ̀. àní tó bá jẹ́ pé ọmọ Yorùbá ò pa àṣà rẹ̀ níṣẹ́ ó ṣeé ṣe kílẹ̀ Yorùbá má wà ní ipò tó tá a wà yìí ó ṣeé ṣe ká tún ti tẹ̀síwájú báyìí ká ti tẹ̀síwájú jù báyìí ó ṣeé ṣe kí ìlọsíwájú ó ti dé bá ìran Yorùbá jù báyìí lọ tó bá yẹ pé a kì í fi ọwọ́ rọ́ àṣà tiwantiwa sẹ́yìn àmọ́ ó bà ní kò tí ì bàjẹ́ la ṣe ń gbèrú àwọn ètò báyìí kalẹ̀ wípé ẹjẹ́ ó mọ́ wa lára ẹ jẹ́ káyé fi ọwọ́ òsì ju ilé bàbá tíá ká ní pé ọ̀nà pàtàkì mẹ́fà èyí tí àwọn àgbà ayé àtijọ́ yìí tí wọ́n ń gbàgbé ìyàwó láìsí ìkọnù kọ́họ yìí ìlú òun láṣì ń lò ní ó ṣeé ṣe kó jẹ́ pé gbogbo àwọn ìgbéyàwó tí ń túká ó ṣeé ṣe kó má túká àwa ti rọ́ lọ́sẹ̀ mẹ́fà àti rọ́ lóṣù kan láti ìgbéyàwó gbogbo ẹ̀ sì túká ó ya pẹrẹgẹdẹ ní bí ọwọ́ aṣọ tó bá ṣe pé àwọn ọ̀nà táwọn àgbà ń lò yìí tá a ti kà sílẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn yìí tó bá ṣe pé a ṣe mú ṣàmúlò èyí tó dáa nínú ẹ̀ ó ṣeé ṣe káwọn ìgbéyàwó tí ń túká yìí kí wọ́n má túká ó ṣeé ṣe kí ìgbéyàwó máa tọ́jọ́ bíi tayé àtijọ́ ó ṣeé ṣe kí ìkọ̀sílẹ̀ má wáyé ni mò ń sọ ó ṣeé ṣe kí ìkọ̀sílẹ̀ má fi bẹ́ẹ̀ wáyé tàbí kó má wáyé rárá tàbí kó tiẹ̀ má wọ́pọ̀ ká tó lọ sí ẹ̀ka ìpolówó ọjà ẹ jẹ́ àkọ́kọ́ wo ìgbéyàwó òde òní torí pé a ti wo ìgbéyàwó ayé àtijọ́ ẹ jẹ́ wo ìgbéyàwó ayé òde òní àṣà ìgbéyàwó òde òní la fẹ́ gbéyẹ̀wò báyìí lónìí lágbára Ọlọ́run òun náà pín sí bí ọ̀nà bíi 5 ṣùgbọ́n èyí tá a bá lè ṣe ń bẹ̀ lónìí á ṣe á tún máa tẹ̀síwájú nínú ẹ̀ mo fẹ́ ká farabalẹ̀ dáadáa eke sálára eke sájèrò ẹ bá mi pọ̀ wá rọ̀gùn àga kí gbogbo wa jọ ṣe kí ni káàdìjọ́ fapèrè tẹ́ ká wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé akalamagbo ní làlújá kólúbodè ó má fẹ́ bọ́júra ẹ ní gbẹ́tò yìí kẹ́ ẹ má rẹ́kọ̀ọ́ kan tàbí méjì kan bẹ̀ ó dá mi lójú ni
lẹ́yìn ètò yìí ẹ gbọ́dọ̀ rí nǹkan kan dì mú. Ìgbéyàwó ayé òde òní, ìgbéyàwó ìgbàlódé ni. Ẹ já lọ ẹ̀ka ìpolówó ọjà, tá a bá dé a máa wọnú ẹ̀ lọ lóníràbájì gan. Mò ń bọ̀. Mo dúpẹ́ bó ti ń pè mí, mò ń jẹ́ etí mi ò di. Gbogbo ẹ̀yin tí ẹ wà lójú òpó Facebook Yèyé Àṣà tẹ́ ń wò wá, ẹ ṣeun, ẹ máa bá wa pín, ẹ share rẹ̀, ẹ di share, ẹ share ẹ̀kẹ́ jẹ́ káwọn ẹlòmíín náà kí wọ́n jàǹfààní ẹ̀. Bàbá wa Adérójú ọmọ Ògúndìran, orí mi tètè wá dọlọ́rọ̀, orí mi, àwọn náà ń wò wá ketekete, wọn la kú iṣẹ́. Ẹ ṣeun bàbá, ipá ò ní pín. Ọmọọba JMJ Àjàní ti ìlú Ìdósẹ̀, ọmọ bàbá ọba, wọ́n ní olóyè mi pàtàkì, Yèyé Àṣà olóyè mi pàtàkì. Ẹ ṣeun bàbá. Ẹ rí bàbá yìí wọ́n ti pẹ́ lu òyìnbó bí ìkà sí nǹkan. Wọ́n fẹ́ lè má ju bí ọmọ ọdún 10 lọ tí wọ́n ti wà ń lu òyìnbó. Bàbá ti pẹ́ lọ́hùn, wọ́n sì ti ń sọ èdè Yorùbá, wọ́n tún ń kọ èdè Yorùbá, wọ́n tún ń kọ́, wọ́n tún lè kọ́, wọ́n ń kọ́. Ó ní wọ́n kọ sójú òpó Facebook mi yìí, inú mi á máa dùn bí n bá ráwọn èèyàn báyìí. Bàbá wa ọmọọba tìlú Èrúwà Òjòkó náà, Prince Ọlánrewájú Olóyèdé, àwọn náà ti wà lójú òpó Facebook, wọ́n ń wò wá ketekete. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa yìí, ẹ máa wò wá ketekete lórí Yèyé Gbàgede Àṣà TV lórí YouTube. Kìkìdá kẹ́yìn kan lọ subscribe fún mi lórí YouTube mi, bẹ́ẹ̀ bá ti subscribe ẹ lọ subscribe sí Yèyé Gbàgede Àṣà TV lórí YouTube. Ẹ máa wò mí ketekete, àti tó bí ayé ń lọ o, àti tó Gbàgede Àṣà, gbogbo ẹ̀ pátápátá lẹ́ẹ̀ máa rí wò, lẹ́ẹ̀ máa wò mí ketekete. Ẹ ṣeun o, ipa ò ní pín. Ó yá o, ẹ jẹ́ ká gbé ìgbéyàwó ìgbàlódé. Mo ní bọ́kànjú àṣẹ ń dàgbà, ọjọ́ máa ń rewájú, ọgbọ́n ń rewájú, ọ̀kánjú à ń dàgbà, ọgbọ́n ń rewájú o. Mo ní bẹ́ẹ̀ ni ọ̀làjú, ẹ̀sìn àti ìkáṣà àjèjì ló mú àyípadà dé bá àṣà Yorùbá àti àṣà ìgbéyàwó nílẹ̀ Yorùbá. Díẹ̀ nínú àṣà ìgbéyàwó tòde òní nìwọ̀nyí: ìgbéyàwó ní kóòtù tàbí lábẹ́ òfin. Ẹjá lò báwọn: ìgbéyàwó kóòtù tilé ẹjọ́ tàbí ká pè ní ìgbéyàwó abẹ́ òfin. Àkọ́kọ́ nu ẹ ṣe yẹn lé ní. Ìgbéyàwó ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ tòde òní ni ìgbéyàwó ti ṣọ́ọ̀ṣì. Ìkẹta ni ti yìgì síso, ìyún jẹ́ ti àwọn ẹlẹ́sìn mùsùlùmí. Ìkẹrin jẹ́ ìgbéyàwó pàdé mi nídìí ọkọ̀ tàbí sísábà ọkọ lọ. Ìgbéyàwó náà nu á ṣàlàyé ẹ̀, ó ní bó ṣe jẹ́. Ẹlẹ́ẹ̀karùn-ún tí ó kásẹ̀ ńlẹ̀, tí ó káàdì ẹ̀ ńlẹ̀, òun ni jíjí ìyàwó gbé. Ọ̀pọ̀ ẹnìkan sọ pé láyé àtijọ́, ńgbà tá à ń sọ pé ìyàwó Àṣà àti pé láyé àtijọ́ wọ́n lè jí ìyàwó gbé náà. Béèyàn bá ṣerú ẹ̀ láyé àtijọ́, kódà wọ́n ó tójú rẹ̀ yọ idà, wọ́n tẹ̀yìn ẹ̀ kì í bọ̀. Kò sọmọ náà tí ó jọṣẹ́ láyé àtijọ́. Ayé ìsìn ni wọ́n ń ṣàṣà pálapàla, ni wọ́n ń jí ìyàwó gbé. Yóò ti jí gbé ńgbò bá bímọ bíi mélòó kan tán làwọn òbí ẹ̀ ó tó mọ̀. Lọ́pọ̀ ìgbà 2 tàbí 3 nínú àṣà ìgbàlódé wọ̀nyí ni ọkọ àti ìyàwó máa ń sábà ṣe. Bí wọ́n bá ti ṣe ìgbéyàwó lábẹ́ òfin tán, wọ́n á tún fi ti ṣọ́ọ̀ṣì, wọ́n fi gba lẹ́gbẹ̀ẹ́, bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ẹ̀sìn tí wọ́n ń sìn, tàbí kí wọ́n fi ti yìgì síso gẹ́gẹ́ bí ẹ̀sìn mùsùlùmí, kí wọ́n fi gba lẹ́gbẹ̀ẹ́. Àmọ́ ohun tó fa èyí ni pé àwọn àṣà àgbàlódé wọ̀nyí ti di àgbàwẹ̀wù, ó ti dàgbàwọ̀ ṣòkòtò tó jẹ́ pé bí ò bá ṣoni nídìí, a máa fúnni nítan ni. Àgbàwẹ̀wù bí ò fúnni lọ́rùn aṣò dẹ́dẹ́, òun làwọn àṣà ìgbàlódé yìí. Ìgbéyàwó kóòtù, ẹ jẹ́ ká mẹ́nu bà á lóní fẹ́rẹ́ jógí tó rà gba ìpè lónìí, mo sì fẹ́ ká gba ìpè tó pọ̀. Bọ́kùnrin tó bá ti tó ọmọ ọdún 21 21 years, ẹnìkan sọ pé 18 ni, nígbà tèmi ó ṣègbéyàwó tèmi bí ọdún 15 sẹ́yìn, tá lọ rèé gba fọ́ọ̀mù ní kóòtù. 21 years ni wọ́n béèrè lọ́wọ́ ọkọ tèmi pé ṣé o ti pé 21. Èmi wàá mọ bí táwọn míì ti rí ọlọ́dún 18 oní 18 tí wọ́n ń sọ kiri yìí o. Bí 21 years wọ́n ń tọ́ ọmọkùnrin bá ti tó 21 years, tí ọmọbìnrin sì jẹ́ ọmọ ọdún 16 tóyìnbó ń pè ní 16. Ìyún ni pé lábẹ́ òfin àwọn wọ̀nyí ti tójú bọ́, wọ́n lè ṣe ìgbéyàwó. Wọ́n ti tójú bọ́, wọ́n ti lè dá decide, wọ́n ti lè dá pinnu láàrin ara wọn. Wọ́n lè ṣe court wedding. Òfin ilé ẹjọ́ fààyè gbà wọ́n, ó gbà wọ́n láàyè láti fẹ́ ara wọn bí wọ́n bá ti lè gba fọ́ọ̀mù, bí wọ́n sì ṣe alẹ́ sóde fọ́tò wọn. Ṣáà ti mọ̀ àwa tá a ṣe court wedding náà mọ́ra wa. Alákìjà bò ní wó ló ṣe níyàwó àpọ́pọ́npọ́n lọ́mọ yìí o. Ṣé ká bẹ́ẹ̀ ṣe ìfojúsóde àbò ni?
ó ní ká bóun ti fojú sóde o yálà àwọn òbí fọwọ́ sí àwọn òbí méjèèjì lọ́wọ́ sí tàbí wọn ò lọ́wọ́ sí torí pé òfin ilé ẹjọ́ òfin àṣà ìgbàlódé yìí ó gbàgbọ́ pé irú àwọn ọ̀dọ́ yìí tí wọ́n ti pé ọjọ́ orí tá a dárúkọ yìí wọ́n ti tójú bọ́ àṣà yìí sì jẹ́ tàwọn òyìnbó kì í ṣàṣà Yorùbá rárá o láti ṣe ìgbéyàwó ṣe ìgbéyàwó èyí tí àwọn òbí ẹ̀ tí wọn ò lọ́wọ́ sí àṣà òyìnbó ni méjì péré ni wọ́n ní wọ́n ó ṣe ọkọ mú ọ̀rẹ́ rẹ̀ kan dání ìyàwó náà mú ọ̀rẹ́ rẹ̀ kan dání àtọkọ àti ìyàwó wọn jẹ́ mẹ́rin ó di wọ̀ ní kóòtù wọ́n ṣe ìyàwó tọ́nù bí wọ́n ti ń ṣe nílùú èbó nù àwọn èèyàn wa náà ti wá kásá ẹ̀ Ọlọ́run yọ wá ń bẹ̀ Yorùbá kì í ṣe ìgbéyàwó tí àwọn òbí ò lọ́wọ́ sí o rárá o páńpẹ́ ni àṣà eléyìí àṣà kóòtù ẹ má bínú pé wọ́n sọ̀rọ̀ eléyìí ẹ jẹ́ ká sọ ká fi ṣíra wa létí páńpẹ́ ni àṣà ìgbéyàwó kóòtù jẹ́ fún tọkọtaya bẹ́ẹ̀ ni bá a bá wò ó lọ́nà kan èèwọ̀ ni fún ọkọ láti níyàwó kejì èmi ò kàn mọ̀ báwọn olówó ilẹ̀ wa ti ń ṣe é ni tí wọ́n bá ṣe court wedding tán àwọn olówó ọlọ́rọ̀ nílẹ̀ wa níbí ní Nàìjíríà àti àǹbí àwọn ẹlòmíì á máa ṣe court wedding fẹ́yàn bíi 3 4 èmi ò kàn mọ̀ bí wọ́n ti ń ṣe é ni ẹ mọ̀ pé èké ti dáyé àbòsí dáyé ọ̀nà ti jìn ṣùgbọ́n àwa mẹ̀kúnnù tá ìrọwọ́ họrí báyìí olóyè máa halẹ̀ mọ́kọ ẹni koroko mo rántí ìgbà tá a ṣe court wedding tán mo sọ fọ́kọ ṣe ṣáà mọ̀ pé court wedding la lọ ṣe jẹ́ kórí ẹ̀ pé o jẹ́ kórí ẹ̀ pé o àfi bíi pé mo ti dọlọ́hun ẹ̀ àìmọ̀kan ní ń dà wá láàmú nítorí pé bí ìbágbépọ̀ wọn ò bá rọgbọ mọ́ bí ìbágbépọ̀ tọkọtaya ò bá rọgbọ mọ́ fún ìdí kan tàbí méjì ilé ẹjọ́ wọn ní nǹkan tí wọ́n ṣe wọ́n lè tú wọn ká ilé ẹjọ́ lè tú wọn ká bí wọ́n bá ní àwíjàre ilé ẹjọ́ tún lè tú wọn ká mo fi sọ pé ọ̀gọ̀rọ̀ ọrú ìgbéyàwó báyìí ló ti forí ṣánpọ́n àìmọye divorce ọkọ ní expect my lawyer àti dá sọ́rọ̀ àwọn tọkọtìyàwó kan láìpẹ́ yìí Ọlọ́run sì gbà fún wa níbi tí ọkọ àtìyàwó ti ń lérí síra wọn pé expect my lawyer ìwé kí ló fẹ́ mú wá ìwé ìkọ̀sílẹ̀ ni èyí tọ́lọ́run gan ò lọ́wọ́ sí ẹ wò ó ṣẹ́yìn náà ti wá rí i pé àgbàwọ̀ ẹ̀wù ńlá ṣáláṣà bí òfun ni lọ́rùn a sì ṣòó dẹ́dẹ́ ẹjá pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa èyí tí a fi dá sétò lónìí ẹ mọ̀ pé lórí ètò gbàgede àṣà àwa ìdápá kádàkùn ká sì dáa jẹ màmá wa Kíkẹ́ lọ́mọ Sàkàríyà Adéwárá ti Federal Radio Corporation of Nigeria ní ìlú Èkó Bond FM àwọn náà ti wà lójú òpó Facebook báyìí wọ́n ní kú iṣẹ́ ọmọ mi ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ àwọn ìyá wa àwọn rómọdé tí a nu ọ̀nà 5 pàtàkì ẹ̀ka àsán o gbàgede àṣà lẹ́tọ̀. ọ̀nà jìn gan-an. ẹ ṣeun ìbéèrè ń bẹ o ṣé kí n mú wá ṣé kí n mú béèrè wá kẹ́ẹ̀tì ẹgbẹ̀bùn wa torí pẹ́tẹ́ tí ń bá wa bọ̀ olólùfẹ́ wa pàtàkì ní kí ni nǹkan 3 àkọ́kọ́ tí Yorùbá máa ń ṣe ká tó ṣe ìgbéyàwó ọ̀sìngín láyé àtijọ́. láyé àtijọ́ ọkọ náà ìkíní wọ́n á wádìí láàánú aláìlọ́lá ibi tí ọmọ fẹ́ wọ̀. ìkíní kọ́ nìyẹn bàbá ìkíní kọ́ nìyẹn ẹ ti fò ó ẹ ṣàlàyé ẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé 3 náà ni ọ̀nà 3 tó ṣe pàtàkì tó ṣe kókó ṣé ẹ ṣì wà ń bẹ̀ Akẹja láti Òkè Àrẹ́gbá ó dùn mí bí bàbá òun bá lè pè padà èmi ò tún fi ìbéèrè yìí sílẹ̀ ó ní fẹ́ lómi láti Òkè Àrẹ́gbá mo fẹ́ kẹ́ ẹ jẹ̀bùn yìí o ẹ pè padà ẹ lò ó kọ́ọ̀tì yín o àjẹṣe bẹ́ẹ̀ láéláé àjẹṣe bẹ́ẹ̀ nẹ́tíwọ̀kì ni.
pé ó bá lé ó gbọ́dọ̀ mú aṣọ láìsí dání lọ́wọ́ àbímọ táwọn Yorùbá tẹ̀lé ìyàwó wá sílé lọ inú wọn náà ọmọ ìyàwó dání ẹ̀bẹ́ sì ó lọ́mọ ìyàwó láyé àtijọ́ tó máa mọ́mọ́ ìyàwó dání. apẹja láti òkè Àrẹ́gbà ẹ gbà á bọ̀tí ẹ máa bẹ́tò bọ̀ mo fẹ́ kẹ́ ẹ máa bẹ́tò bọ̀ a ní nǹkan tá a fẹ́ kọ́ lára ara wa lónìí ẹ kàn gbìyànjú tíún ni ẹ gbà rárá ẹ ṣeun mo dúpẹ́ o ipa ò ní pín in wá. láti ọpẹ́ olú màmá wa Ọdẹ́yínká gbàgede àṣà lètò ṣé Ọlọ́run ló ń tò ṣé mú béèrè wá ẹ ti gbọ́ nípa ìgbéyàwó ayé àtijọ́ ẹ sì ti ń bá ti ayé òde òní bọ̀ kí ni nǹkan mẹ́ta àkọ́kọ́ pàtàkì èyí tí Yorùbá máa ń ṣe ká tó ṣe ìgbéyàwó ọ̀sìngín láyé àtijọ́. Àkọ́kọ́ wọn ẹ̀yàn ìfojúsóde. Àfojúsóde. mo ń gbọ́ yín ketekete o. Ìfojúsóde. Lẹ́yìn ìfojúsóde ni alárinà. Lẹ́yìn yẹn tún kọ́. Ẹ̀kẹta àṣewádìí ìgbéyàwó adájọ́ ìgbéyàwó. Ẹ gbà ẹ̀yin náà ẹ̀yin tí ẹ wá tún gbìyànjú dáadáa ẹ̀yin tún gbìyànjú dáadáa màmá wa Ọdẹ́yínká ẹ gbìyànjú dáadáa ni. Ó dáa ẹ máa bẹ́tò ọ̀hún bọ̀ ó yá ta ló tún wà lójú òpó yìí mo sì fẹ́ káwọn èèyàn ó gba ẹ̀bùn kábíyèsí ọba ìlú Ìdó-Sẹmọ ń bẹ lórí Facebook wọ́n wò mí ketekete Ọlọ́run ló ń tò kí lorúkọ yín o. Màmá mi Iliasu látàdígbẹ́ àmín ṣé kí n mú béèrè wá o. ẹ̀yin náà ẹ̀ tí ẹ̀ bá wa pẹ̀kẹ́ lu eléyìí táwọn èèyàn ò tí ì dáhùn yìí àní kí ni nǹkan mẹ́ta àkọ́kọ́ tó ṣe pàtàkì tó ṣe kókó tí Yorùbá máa ń ṣe ká tó ṣe ìgbéyàwó ọ̀sìngín láyé àtijọ́. Ṣé ó tó lè fẹ́ ọkọ àti ìyàwó kan tó fẹ́ra àwọn láyé àtijọ́? Alárinà máa wà. Alárinà máa wà. Wọ́n máa yọjú, wọ́n máa ṣe ìbéèrè wò sí bóyá ọmọ oríṣiríṣi ni wọ́n ṣe yọjú. Wọ́n máa ní ọmọ lágbájá ọ̀dà ìpè yẹn ò já gerege ṣọ́ọ̀ṣì wà ń bẹ̀ ẹ lè pè wá padà màmá wa Iliasu láti Adigbe àwọn náà tún gbìyànjú ta ló tún wà ń bẹ̀. bá wa dá sétò yìí ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ lára ara wa o ìgbéyàwó ayé àtijọ́ ìbéèrè pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ àròkò ń bẹ òwe ń bẹ lórí ètò yìí ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ tó pọ̀. kí lorúkọ yín bó lẹ ti ń pè wá. Ẹ̀lò kí lorúkọ yín mò ń gbọ́ yín ketekete kí lorúkọ yín ẹ̀lò. Ọlọ́run ló ń tò kí lorúkọ yín mà. Ẹ má bínú ẹ mọ̀ pé tójò bá ti rọ̀ lórílẹ̀‐èdè tí a Nàìjíríà ń bí nẹ́ẹ̀tì wọ́ọ̀kì ẹ má bínú ẹ tún lè pè wá padà ẹ pè wá padà ẹ̀lò kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá. Kí lorúkọ yín. Orúkọ mi ni Bàbá Tọ̀míwá ló kọ yín nígbà tán bí yín wọ́n sọ yín ní Bàbá Tọ̀míwá. Orúkọ mi ni Kabiru. Ó dáa o Kabiru ṣé kí n mú béèrè wá gbàgede àṣà lètò. Ó yẹ ẹ̀yin náà ẹ sọ nǹkan mẹ́ta àkọ́kọ́ pàtàkì tí Yorùbá máa ń ṣe ká tó ṣe ìgbéyàwó ọ̀sìngín láyé àtijọ́. Lákọ̀ọ́kọ́ a máa fojú sóde. Ẹ ti kíw. Ẹlẹ́kejì a máa wá tọmọ ẹni tí wá ìdílé ti wá. Ẹlẹ́kẹta a máa mọ irú ẹ̀sìn àbí tọmọ ẹ ń ṣe táwọn ìdílé ṣe àti. Ẹ ló ṣẹ̀ṣì wà ń bẹ̀ bọ̀dá Kàbírù. Ẹ yẹ jẹ́ fún yín ní ìbéèrè kejì ó gbọ́ ọmọkùnrin ni ẹ dárúkọ àṣà ìgbéyàwó mẹ́fà nílẹ̀ Yorùbá láyé àtijọ́. Mẹ́fẹ̀ẹ̀fà ìgbéyàwó ayé àtijọ́ mẹ́fẹ̀ẹ̀fà ọ̀nà mẹ́fà tí Yorùbá tó ń gbà ṣe ìgbéyàwó láyé àtijọ́ yẹ dárúkọ mẹ́fẹ̀ẹ̀fà kí n fún yín lẹ́bùn. ọ̀nà bó ọ̀nà Ìbàdàn ní kàkà kọ́mọdé pamíláyò máa fòjò ló sí wọ́n yá ajá kúrò ń bẹ̀ wọ́n já tó
Bùrọ̀dá Kàbírù ẹ lè pè wá padà o. Àwa àìkọ́ọ̀tì èèyàn o. 0901 ẹ̀lò ta ló wà ń bẹ̀? Ẹ̀lò ẹ káàsán. Adéoyè láti bo Mango Ìdí Àtà. Ẹ sọ ọ̀nà pàtàkì 6 tí Yorùbá ń gbà gbéyàwó láyé àtijọ́. Bẹ́ẹ̀ ni a ti sọ lórí ètò yìí. Bẹ́ẹ̀ ni láyé àtijọ́ ọ̀nà 6 tí Yorùbá ìgbéyàwó ayé àtijọ́ ó yẹ sọ 6 tí Yorùbá ń ṣe. Ẹ ṣeun ẹ máa bá wa bẹ́ tó bọ̀ ẹ ṣeun. Ẹ jẹ́ adẹ́ka ìpolówó ọjà gbogbo ẹ̀yin tẹ́ ti wà lójú òpó Facebook wa mo kí wa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ipá ò ní pín yín o. Kábíyèsí ọba Ìdósẹ́mọ́ ti ní ilẹ̀ Ìpókíà local government. Wọ́n ń bẹ ọba James Ajíbọ́lá Àjàní wọ́n ń bẹ lórí orí Facebook wọ́n ń wò wá kétékété. Bákan náà Pastor Shodiya Paul Ọlámídé gbogbo wọn pátápátá ni wọ́n ń wò wá lójú òpó Facebook. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò ẹ máa bá wa share. Kábíyèsí adé apẹ́ lórí ìlẹ̀kẹ̀ bàtà apẹ́ lẹ́sẹ̀ ìlẹ̀kẹ̀ apẹ́ lọ́rùn ìrùkẹ̀rẹ̀ á wá dókínní lágbára lọ́wọ́ Elédùmarè. Àwọn náà fi yèyé gbàgede àṣà náà fi jẹ ọ̀tún ìyálóde ti ìlú Ìdósẹ́mọ́. Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun oyè ti pọ̀ ńlẹ̀ àbíbò wa ni ẹ ṣeun. Ó yá bẹ́ẹ̀ ni ètò tó ń ṣí wa létí ọ̀hún rèé o. Ẹ káàsán kí lorúkọ yín? Adépéjú láti Ọbádá. Gbàgede àṣà lẹ́tọ̀. Hello. Hello. Èpè yóò já garaga. Hello. Bẹ́ẹ̀ bá ń gbọ́ mi èmi ò gbọ́ yín o. Lọ́pọ̀ àwọn bàbá tí ń wò wá wọ́n fi ètò Gbàgede àṣà ṣeré ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n máa ń gbádùn ètò yìí gan-an. Gbogbo ẹ̀yin tẹ́ wà lójú òpó Facebook ẹ ṣeun o. Ta ló wà Hello kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá? Kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá? Mò ń gbọ́ yín kété. Ẹ gbọ́ mi dáadáa tẹ́lẹ̀. Ẹ má bínú. Tó Ọlọ́run ló ń tò. Mo ní kẹ́ ẹ sọ nǹkan 3 pàtàkì tí Yorùbá máa ń ṣe ká tó ṣe ìgbéyàwó ọ̀sìngín láyé àtijọ́. Wọ́n gbọ́dọ̀ kó tó kan gbogbo yẹn ṣe rí ìdáná yẹn á ti wọ ètò ìgbéyàwó nínú ìdáná àti tó a bá ti ń dáná á ti wọ ètò ìgbéyàwó àní gbogbo yẹn nǹkan kan ni Yorùbá máa ń ṣe àti gbogbo yẹn náà ètò ìgbéyàwó ti bẹ̀rẹ̀ láti orí mọ̀ látòrí ìdáná ètò ìgbéyàwó ti bẹ̀rẹ̀ láyé àtijọ́ nǹkan kan la máa ń ṣe kó tó di wípé a máa wò pé ta ni ń bẹ lójú òpó yìí kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá o. Princess Shodiya Gbàgede àṣà lẹ́tọ̀. Ẹ dárúkọ ìgbéyàwó pàtàkì 6 láyé àtijọ́ èyí tí Yorùbá ń ṣe o. Kẹ́ẹ̀dẹ̀ gbẹ̀gùn. Ó yá Princess Shodiya. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ìyàwó alárédè máa ṣe hùwà tí yóò dá. Láyé àtijọ́ court marriage ìyàwó alárédè court marriage láyé àtijọ́. Ẹ ṣeun ẹ tún pè mí lọ́jọ́ mẹ́jọ ẹ ṣé o. Ẹ yẹ kí n dúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn èèyàn má jẹ́ èèyàn tẹ́ èyí tí wọ́n ti ń fún wa lẹ́bùn tí wọ́n ṣùgbà wa lórí ètò yìí ṣé ìfẹ́ polówó ọjà yín ni abẹ́yìn náà fẹ́ fún wa lẹ́bùn ẹ pè mí lẹ́yìn ètò 080 28 48 18 50 080 28 48 18 50 tàbí 080 39 72 2703 080 39 72 2703 080 39 72 2703 ní kẹ́ ẹ fi pè mí lẹ́yìn ètò fún ìpolówó ọjà yín tàbí ẹ̀bùn tẹ́ ẹ fẹ́ fún wa lórí ètò yìí ẹ ṣùgbà wa ẹ má jẹ́ kétò yìí ó kú ẹ dákun à ń gbádùn yín nìkan ò tó àwọn èèyàn wọ́n ti ń ṣùgbà wa yìí náà ẹ ṣùgbà wa ká lè máa ṣe kóríyá fáwọn olólùfẹ́ wa lórí ètò yìí tẹ́yìn ò bá tí ì wá subscribe
sórí yèyé gbàgede àṣà TV lórí YouTube. Ẹ dákun ẹ lọ rèé ṣe é. À ń gbádùn yín nìkan ò tó ń tẹ́ fi lè gbé wa lárugẹ náà nu TV. Ẹ subscribe sí kẹ́ẹ̀sì máa wò ó lóòrèkóòrè. Ipa ò ní pín Alákìjà àti Sulaiman Kọ́láwọlé àwọn ni ọlọ́wọ́ bọ́tìnì mi wọ́n ń tẹ́ fi ń gbọ́ mi ketekete. Ọwọ́ tẹ́ fi ń tẹ àkàndùn ní gé lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹni àkàndùn bá mú á mọ̀ pé ilẹ̀ máa pẹ́ kó tó mọ́ yóò máa kage àjà ni. Ní mórí ibùsùn ẹnu ẹ̀yin máa dé wọ̀nyí wá ní ṣàwúre lẹ́yìn gbèsè. A máa fèyí ṣe lọ lónìí á tún padà wá lọ́jọ́ mẹ́jọ. Yèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi. Àríkẹ́ ọmọ fìjà sínú pètì ẹ̀rín. Ìbàràpá ni mí ọmọ àfi bàrà pilẹ̀ ọ̀rọ̀ bàrà la fi pilẹ̀ ọ̀rọ̀ tápá titan ìrúwà òjòkó agbe dúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà agbe ní dájà wa ó dọjọ́ mẹ́jọ. Ẹ ṣé ẹrẹ o ẹ ṣeun ipa ò ní pín yín o ẹgbẹ́ wa tẹ́ ẹ ní sílé òní yàn kú láṣẹ Èdùmàrè. Fẹ̀mọ́ kọ̀mándà kọrin yèyé gbàgede àṣà pèdèpèdè. Àní kágbé máa gbóhùn mi ròkun àlùkò máa gbóhùn mi rọ̀ṣà. Afẹ́fẹ́ lẹ́lẹ́ tí í ṣe wí oko láàlò láàlò. Ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí í ṣe wí àgbọn gẹ̀jigẹ̀ji. Ó yẹ ẹ parapọ̀ ẹ gbóhùn mi ràgbà ńlá ayé o. Jákèjádò àgbà ńlá ayé kóhùn mi ó máa kọ lálá lálá lálá. Ọlọ́run ni kì í ṣe èèyàn o. Àní bọ́ bá ń pà wá ni àwa ni Ọlọ́run gbà wá kọ o. Ọlọ́run ni Alákìjà ọwọ́ rẹ̀ àmúlélé Ọlọ́run ni kì í ṣàwa. Mò ń jẹ́ o bó tí ń pè mí mò ń jẹ́ etí mi ò dì. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sweet FM ní iléeṣẹ́ rédíò tí ń lọ wájú táwọn ẹgbẹ́ ń tẹ̀lé. Wọ́n ń bọ̀ yájà ní o Ṣàngó ló ní sẹ́rẹ́. Ọ̀bàrà ni kò sí ló ní kẹ́ ẹ má ṣe kó mi níye tèmi ọ̀bàrà ni kò sí. Torí pé kọ̀rọ̀ ní ṣọkọ́ tuntun àlà kan lẹ́ ń tó Ṣùmàrè. Ọmọ owó kan ò ní gbó títí kó má dùn kọ̀rọ̀ ọkọ tuntun ó ṣèwọ̀. Ifá ní dákin Ọ̀rúnmìlà ní dìbò Elédùmarè nìkan ló kọlà sátẹ̀lẹ́wọ́. Gbogbo agbọ́nidànù ó yẹ ìbìlà lóde ilẹ̀ yìí mo tún dé o. Ẹ̀yin agbọ́nidùnnú tani lọ́rẹ ohun rere ó yẹ máa bọ̀ ẹ wá gbọ́ mi. Òkun ni mí Mojísọ́lá Àjàyí wọn ò fomi olómi ṣanra igi ewúro mi ò fi tòjò kóró. Ẹ̀yin tẹ́ ń bù nú ètò gbàgede àṣà tẹ́ fi ń lẹ́tí yín ó yẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ wá fetí gbéyàwó ọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá ti bù tán ẹ ṣàgbóríyìn ẹ Fọláfẹ́ni Tọ́lá yẹ ẹyẹ bẹnu àtẹ́lù àpé kíní ń pèlédè pèdèpèdè tó pérégedé ni mí wà láì tẹ̀gàn kọ́. Ẹ jẹ́ Fọláfẹ́ni Tọ́lá yẹ. Ẹ wò ó mo ti kó kinní ọ̀hún dé lóní ràbájì gan lónìí gbàgede àṣà ní jẹ́. Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi tẹ́ ẹ sì ti ń wò mí. Gbogbo ẹ̀yin tó jẹ́ ojú òpó ẹ̀rọ aníyìkáyé ti YouTube ibẹ̀ lẹ ti ń wò mí ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ipá ò ní pín ẹ ní mórí búṣọ ẹnu ẹ wà ní ṣàwúre lẹ́yìn gbèsè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ yèyé gbàgede àṣà tí ẹ ń gbọ́ wa lálálá lórí rédíò lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀yin tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ wa dọ́kàn tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa dénúdénú lágbára lọ́wọ́ Elédùmarè ẹgbẹ́ wa tẹ́ ẹ ní sílé òní yàn kú. Gbàgede àṣà lètò tó gorí afẹ́fẹ́ lóní ràbájì gan àti lóní rẹ́gẹ́dẹ́ fín
orí ètò eléyìí la ti ń ṣe ìgbélárugẹ àṣà wa àfi bí ọ̀sẹ̀ mélòó kan sọ àti ti ń bá a bọ̀ láti bí ìjẹjọ torí pé ẹni tó bá a lọ ló bá a kú lórí ìgbéyàwó tòde òní. àárín ni àbèrè Yeyégbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi. Àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín àfẹ̀bí sínú kò ń jẹ ahọ́n. Èmi lọmọ bólóúnjẹ bá rí mi tó rojú màá sì fà ìjẹ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì nì. Àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún ti létè ń bọ̀ sórí àpèrè ètò lónìí. Ìbàràpá ni mí ọmọ àfi bàràpílẹ̀ ọ̀rọ̀ tapá ti tan ìrúwà ojòkó àgbẹ̀ dúdú orí òkè lé àkùkọ gàgàrà kíkọ lérúwà o àgbẹ̀ ní ìdájà àtiwà mò ń bọ̀. Bẹ́ẹ̀ ni kárí ni ká pọ́n nílé Yorùbá lónìí mo ní nínú gbogbo ẹ̀yà nínú gbogbo àṣà Yorùbá nìkan ló dáa tó rẹwà tó sì pa òfin Ọlọ́run mọ́ ń gbòjọ́ ọmọ Yorùbá àtàtà ni mí èmi ò mọ̀ èyí tó kùn ńgbà àwọn èso ọmọ èyí tó kùn ọmọ bíi tí mo gẹ̀hún gangan ni mo mọ̀ àṣà ni mo mèdè ni mo mọ̀ wúlò rẹ̀ bẹ́ẹ̀ ni mo ní gúnugún ló jí ló lé góńgó lórí agogo dẹ́ àkàlàmàgbò ló jí ló lé góńgó ní mẹ̀sọ̀ àlà. Adífá fún Ọ̀rúnmìlà ńjọ́ tí bàbá rí bẹ̀rẹ̀ oṣù tán ní bàbá ò ní rópin ẹ̀. Bàbá Ọ̀rúnmìlà ní iyejú ẹni bá ní má rópin oṣù yìí ni kò ní bá wọn rí lọ́lá Elédùmarè ọba aláṣẹ. Mo wá ṣe bí eré mo ṣe bí eré mo dòkúta ìdáná kí lẹ fẹ́ fòkúta ìdáná ṣe àgbàdo inú ìgò ó dàwò mọ́jú fẹ́ díẹ̀. Èmi ti mọ́ṣù yìí jẹ ìwọ nà ìwọ ń pápá mo mọ́ṣù yìí jẹ ìwọ nà. Gbogbo oníṣẹ̀ṣe pátápátá oníṣẹ̀ṣe àgbáyé ẹ mà kú àmójúbà oṣù ìṣẹ̀ṣe oṣù Ògún lédè Yorùbá oṣù Ògún lóṣù kẹjọ oṣù yìí gangan ni wọ́n ní gbogbo àwọn ọ̀kànlénírínwó irúnmọlẹ̀ ni wọ́n rọ̀ látòdì ọ̀run wá sáyé. àárò òkè àbọ̀là àbíbò ni òkè àbọ̀là yá ibẹ̀ làwọn alákìjà èmi àtàwọn alákìjà kí ni oròkè mi máa ń rí ọ́n bẹ́ẹ̀ ibẹ̀ lèmi àtàwọn alákìjà tí máa ń ṣèsìn wa lọ́dọọdún àárò òkè àbọ̀là a kó àmójúbà oṣù ìṣẹ̀ṣe á gbè wá o sówó sọmọ sálàáfíà sáìkú tí í ṣe baálé ọ̀rọ̀. Níjẹjọ la béèrè kan tí mo ní káwọn èèyàn kí wọ́n ti ẹ̀ka tiẹ̀ ṣeré ọpọlọ lórí ètò yìí ẹ má gbàgbé òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe ń bẹ ṣùgbọ́n àwọn nǹkan tá a wọnú ẹ̀ tó jẹ́ wípé ó kẹnu gan la fi ráyè mọ́ òwe wá. Àròkọ ń bẹ àwọn ètò ìgbéyàwó yìí tá a ti wọnú ẹ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́fà sẹ́yìn àbí bẹ́ẹ̀ kọ́ alákìjà ọ̀sẹ̀ bíi mẹ́fà sẹ́yìn nítorí pé ọ̀sẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ la fi ṣe tìgbéyàwó ayé àtijọ́ láti bí ìjẹjọ náà àti tí ń bá tìgbéyàwó òde òní bọ̀ òun ni ò jẹ́ ká mọ̀wé àtàròkò wa òwe ń bẹ ìbéèrè ń bẹ àròkò ń bẹ òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe ni wọ́n fi ń wa nílẹ̀ Yorùbá. Níjẹjọ ni mo béèrè lọ́wọ́ àwọn olólùfẹ́ ètò yìí pé kí ni nǹkan mẹ́ta àkọ́kọ́ tí Yorùbá ń ṣe ká tó ṣe ìgbéyàwó ọ̀sìngín láyé àtijọ́. Mo tún béèrè pé kí wọ́n dárúkọ àṣà ìgbéyàwó mẹ́fà nílẹ̀ Yorùbá láyé àtijọ́. Àwọn èèyàn wa wọ́n gbìyànjú díẹ̀ ni wọn ò gbà á. Ẹ jẹ́ ńlá ayé wa ká tó wọnú ètò ọ̀hún lọ lóní ràbájì gan lónìí. Ìfojúsóde ńlá kọ́kọ́ wọ́n á fojú sóde àwọn òbí tí ọmọ wọn ti tó lọ́kọ tó ti tó láya ńlé ẹ má bínú àwọn òbí ọkùnrin tí ọmọ wọn ti tó ní aya sílé wọ́n á ṣe ìfojúsóde alákìjà ọmọ mi ó mà ti tó gbéyàwó ẹ wá bá ń fojú sóde ẹ bá ń wá ọmọ bọ̀rọ̀kìnní ìlú ẹ bá ń wá ọmọ olórúkọ rere ẹ bá ń wá ọmọ èèyàn gidi láàrin ìlú tọmọ mi ó fi ṣaya alákìjà ọmọ mi ó ti tó níyàwó lọ́ọ̀dẹ̀ báwọn àgbà àtijọ́ ṣe mọ́ ṣe nù alákìjà mẹ́rí bó ni. Ìfojúsóde òun làkọ́kọ́ ọ̀rọ̀ alárinà ni ó tẹ̀lé bí wọ́n bá ti rí ọmọ alárinà ni ó lọ gbẹnu sọ bá ti rí ọmọ tálákìjà ọmọ mi ò fẹ́ àwọn àṣẹ iṣẹ́ di iṣẹ́ alárinà ni ó máa gbẹnu sọ láàrin àwọn mọ̀lẹ́bí méjèèjì ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta ni ìjọ
kí lẹ̀ ń pè nílùú yín Alákìjà ìjọ ọmọkọ́mọ Ìbàràpá lèmi wọ́n nú ọ̀rọ̀ tí a ìṣíhùn ṣé ìṣíhùn ní ṣá ó fẹ́ dàbí ẹni pé mo gbọ́ mo gbà ni àbí ìjọ tí mo bá sọ pé mo gbọ́ mo gbà ní jẹ́ bẹ́ẹ̀ a tún lè pè ṣé ìṣíhùn náà ó dáa Alákìjà ní ìṣíhùn ni ní ìlú tiwa ìjọ òun ni nǹkan mẹ́ta àkọ́kọ́ tí Yorùbá máa ń ṣe kó tó di pé a ó gbéyàwó lọ́sìngín láyé àtijọ́ nu ìfojúsóde làkọ́kọ́ iṣẹ́ alárinà nìkejì ìjọ ìyẹn ni pé mo ti gbọ́ mo ti gbà àwọn mọ̀lẹ́bí ti gbọ́ wọ́n ti gbà ìyàwó náà wọ́n ti bá a sọ ó ti gbọ́ ó ti gbà nítorí pé wọ́n gbọ́dọ̀ sọ fóun náà àwọn nǹkan mẹ́ta àkọ́kọ́ tí Yorùbá ń ṣe láyé àtijọ́ nìyẹn ìbéèrè kejì mo sọ pé dárúkọ àṣà ìgbéyàwó mẹ́fà nílẹ̀ Yorùbá láyé àtijọ́ ìyàwó ọ̀sìngín èyí tá a ṣe gbogbo ẹ̀ náà ni mo dárúkọ ńgbà tá a bẹ̀rẹ̀ ètò níjẹjọ ìyàwó ọ̀sìngín ìyàwó òòṣà gbígba abilékọ sísá orí òkú mo sọ fún wa pé tí wọ́n bá ní èèyàn ń sá orí òkú wọ́n ṣú ni lópò nù ṣíṣú obìnrin tí ọkọ rẹ̀ ti kú lópò mo sì ṣàlàyé bí wọ́n ti ṣú obìnrin lópò abala ìgbéyàwó pàtàkì nílẹ̀ Yorùbá láyé àtijọ́ obìnrin tó bá da tí ọkọ rẹ̀ bá kú wọn ò ní jí ó lọ nínú ilé òun láyé àtijọ́ ni o ìpáyèsí o ẹ̀gbọ́n ò sì ń ṣúpọ̀ àbúrò ẹ̀gbọ́n kì í ṣúpọ̀ àbúrò ẹ̀ o àbúrò ni yóò ṣúpọ̀ ẹ̀gbọ́n àìkan lára àwọn àbúrò ọkọ rẹ̀ ni yóò ṣúpọ̀ ni yóò ṣú lópó ẹ wo ìdáhùn sí ìbéèrè òun nù ẹ já lọ sí ẹ̀ka ìpolówó ọjà ńgbà bá dé a máa tẹ̀síwájú nínú ìgbéyàwó tòde òní mo ti sọ fún wa níjẹjọ pé kò sí nǹkan tó dàbí àṣà Yorùbá láyé àṣà Yorùbá jẹ́ dandan ó sì jẹ́ pàtàkì fún gbogbo ọmọ Yorùbá àtàtà mo sọ bí wọ́n ṣe ń ṣe ìgbéyàwó ti kóòtù láyé òde òní mo sọ ìpalára èyí tó wà ńbẹ̀ mo tún sọ wípé ilé ẹjọ́ fààyè gba ìkọ̀sílẹ̀ lẹ́yìn atótónu ẹjọ́ àwíjàre pé ṣe rí Alákìjà tí mo fẹ́ ìfẹ́ mọ́ ilé ẹjọ́ fààyè gbà wá láti kọra wa sílẹ̀ gbogbo ẹ̀ ni mo ṣàlàyé fún wa ń jẹjọ mo ṣàlàyé ìpalára tó wà ńbẹ̀ ǹjẹ́ ẹ rántí pé nínú àṣà ìgbéyàwó tayé àtijọ́ mo sọ fún wa wípé wọn kì í ṣàdédé kọ obìnrin sílẹ̀ tàbí kọ ọkọ sílẹ̀ àwọn àgbàlagbà ilé mọ̀lẹ́bí ìyàwó àti mọ̀lẹ́bí ọkọ láyé àtijọ́ wọn ò ní gbà wọn á máa ṣọ̀tún ṣòsì wọn ò ní babì kan jẹ́ wọn á sì máa bá wọn parí ìjà òun dáadáa ẹ jẹ́ n tẹ́ka ìpolówó ọjà à ń bọ̀. Gbàgede àṣà lètò èyí tó ń ṣí wa létí wípé ká má gbàgbé àṣà ilẹ̀ wa torí pé ọmọ tó bá sọ ilé nù iná ló sàpò ìyàkọ́rùn mo sọ fún wa níjẹjọ wípé pẹ̀lú ẹjọ́ àwíjàre ilé ẹjọ́ fààyè gba tọkọ-tìyàwó láti máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ sì mọ̀ pé àṣà Yorùbá ò fi bẹ́ẹ̀ fara mọ́ ìkọ̀sílẹ̀ gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà wípé àròfẹ́ ni kó ro má ro àròkọ̀ tó bá tiẹ̀ ṣe pé ìjà wáyé lóòótọ́ láàrin tọkọ-tìyàwó wípé wọ́n fẹ́ kọra wọn àwọn àgbàlagbà ó máa wá sọ pé àròfẹ́ ni kó ro má ro àròkọ̀ lónìí ẹ jẹ́ ká wo ìgbéyàwó ṣọ́ọ̀ṣì àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ ni ó kó àṣà ìgbéyàwó ṣọ́ọ̀ṣì dé ẹlẹ́sìn ìgbàgbọ́ ẹlẹ́sìn ọmọlẹ́yìn Jésù ẹlẹ́sìn Kristẹni àwọn ló kó àṣà ìgbéyàwó ti ṣọ́ọ̀ṣì dé ọkọ kan aya kan sì ni ẹ má gbàgbé pé àṣà Yorùbá ó fààyè gba kéèyàn ó fẹ́ méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ láyé àtijọ́ àwọn àgbà àtijọ́ a máa fẹ́ ju méjì mẹ́ta lọ tí wọ́n sì kájú ẹ̀ tíyà ò ní jẹ ìkankan nínú wọn tọmọtọmọ. àmọ́ àṣà ìgbéyàwó òde òní a ti sọ ti kóòtù ti ṣọ́ọ̀ṣì rèé tó jẹ́ pé ọkọ kan aya kan ni kò sí ààyè fún ẹni tó bá ṣe ìgbéyàwó ṣọ́ọ̀ṣì láti fẹ́ ìyàwó méjì èmi wàá lè sọ Alákìjà bó ní ṣọ́ọ̀ṣì yín ọ̀ lọ ṣọ́ọ̀ṣì Ifá ni máa bọ̀ ẹ wo ẹ má dá Alákìjà lóhùn ọkọ kan aya kan ni àṣà yìí jẹ́ ìyẹn àṣà ìgbéyàwó ṣọ́ọ̀ṣì àlùfáà àjọ nínú ìsìn pàtàkì nílé Ọlọ́run náà ni yóò so tọkọtaya ọ̀hún pọ̀ pẹ̀lú ìkìlọ̀ pé ohunkóhun ṣé ń gbọ́ o ohunkóhun tí Olúwa bá ti so pọ̀ yálà ó burú jáì ni o tàbí ó dára yálà ó dùn mọ́ wọn ni o àbí kí ni wọ́n ń pè for better or worse
in richer in poorer. Yálà wọ́n lówó lọ́wọ́ o, wọn ò lówó lọ́wọ́ o, yálà nǹkan kan ṣẹlẹ̀ ni, yálà àwọn ọ̀rọ̀ ọmọ bí ni o. Máa ń yànnà láàrin yìí dáadáa torí pé ó ká mi lára. Wọ́n ò ní pé yálà ó burú jáì tàbí ó dùn fún wọn, yálà ó kan tàbí ó tún dá nídàkejì, wọn ò gbọdọ̀ kọra wọn. Ìgbéyàwó ṣọ́ọ̀ṣì nú o, àgbàwò ẹ̀wù bí òfúnni lọ́rùn a sì ṣòó dẹ́dẹ́ ìlàṣà aláṣà tá à ń kó lórí nínú ìgbésí ayé àwa ọmọ Yorùbá. Ǹjẹ́ ẹ rántí pé nínú àṣà Yorùbá láyé àtijọ́, bí ọkọ àtìyàwó bá fẹ́ra fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọn ò bá rọ́mọ bí nínú tá a ti mú wá sẹ́yìn láti bí ọ̀sẹ̀ bíi 3-4 sẹ́yìn, wọn a máa gbà wọ́n níyànjú pé ìwọ ọkùnrin ò wá dán obìnrin míì wò, ìwọ obìnrin ò wá dán ọkùnrin míì wò. Wọn a máa gbà wọ́n níyànjú bẹ́ẹ̀, tó sì jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn tí wọ́n gbà níyànjú bẹ́ẹ̀ tí wọ́n ti jọ gbé fún ọdún bíi 15 tàbí jù bẹ́ẹ̀ lọ tí wọn ò bímọ fúnra wọn, lẹ́yìn ìgbà tí kálukú wọn lọ dán ibòmíì wò wọ́n sì bímọ. Ṣùgbọ́n ìgbéyàwó tòde òní ti ṣọ́ọ̀ṣì ò rí bẹ́ẹ̀, ẹ bá má bímọ. Ẹ wò ó, nínú òfin ẹ̀sìn ọmọlẹ́yìn Jésù ni ìyún wà wípé yálà ó dáa, yálà ó dùn tàbí kò dùn, yálà wọ́n bímọ tàbí wọn ò rọ́mọ bí, yálà ó dùn tàbí ó tún dùn tàbí ó kan, ẹ jẹ́ á máa sọ ká máa là, bàbá tá a bá tọ̀ yóò dẹrùn nídìí. Àlùfáà ò ní wọn ò gbọ́dọ̀ kọra wọn o, nítorí pé ohunkóhun tí Olúwa bá so pọ̀ kẹ́nikẹ́ni má ṣe pẹ̀lú Bíbélì, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ni òfin ìwé mímọ́ ìtọ́rọ̀ Ọlọ́run wí. Àníkọ́jọ́ ìlọ sí ilé Ọlọ́run tó àṣà bínibí ti ìdáná bíi ti ìtọrọ bíi ti ìpalẹ̀mọ́ ìyàwó ni wọn yóò ti ṣe. Ọ̀pọ̀ ìjọ Ọlọ́run ni ò kì í ṣe léyìí. Ẹ rí i pé nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò yìí bí ọ̀sẹ̀ 6 sẹ́yìn, mo sọ pé àwọn àlèhùlà mọ̀ kan wà pé wọ́n sọ pé ẹ̀yin alágàdúrà ẹ jókòó sẹ́gbẹ́ kan, ní tó yìgì síso èyí tó ṣe pàtàkì tìdáná wọn ò ṣe pàtàkì, tí yìgì síso èyí tó ṣe pàtàkì làwọn fẹ́ ṣe yẹ lọ wá bí wọ́ sí. Àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀, làwọn olùṣọ́ àgùntàn páìtọ̀ kan náà máa ń ṣe pé ẹ wò ẹ má ṣe tìdáná, ẹ bá ti ṣe ti ṣọ́ọ̀ṣì ó ti dáa bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìpè lágbà, ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ náà lágbà pé àwọn tó bá ṣe wọn ò tẹ̀lé òfin Ọlọ́run, torí tó ò bá ṣe ìdáná àti láwọn ìránṣẹ́ Ọlọ́run tó darapọ̀ mọ́ wa lórí ètò yìí nígbà náà tí wọ́n jẹ́ ó yé wa pé tó ò bá ṣe ìdáná, Bíbélì àti Kùránì sọ wípé ó jí ọmọ gbé ni. Lágbára lọ́wọ́ Elédùmarè àgbò ní tán lórílẹ̀ o. Ẹ wò ó, mo ní àwọn ìjọ Ọlọ́run míì wọ́n á máa ṣe ti ìdáná ìtọrọ ọmọ àti ìpalẹ̀mọ́ ìyàwó, wọ́n á ti òun ní òkọ̀kọ́ wáyé, wọ́n á ti ṣe. Ṣé wá rí àṣà yìí bí ẹni wọ ṣòkòtò ṣọ́rọ́ lórí ìdàndógó ni o. Òun làṣà ìgbàlódé eléyìí tí à ń kó ara wa sí yìí. Àgbàwò ẹ̀wù làṣà ìgbàlódé ọ̀hún, bí ò bá fúnni lọ́rùn a sì ṣòó dẹ́dẹ́. À ń kó bọ̀wọ̀bọ̀wọ̀, à ń kó bọ́ra wa lọ́wọ́ láyé òde òní. Mo lè sọ pé à ń kó bọ̀wọ̀bọ̀ra wa lọ́wọ́ nítorí pé ó jẹ́ dandan pé ọkọ àti ìyàwó wọn ó ti òrùka bọra wọn lọ́wọ́. Ọkọ àti ìyàwó tó òrùka bọra wọn lọ́wọ́. Ẹ wàá mọ àṣà kan tí wọ́n tún ṣe, èyí tí ò sí nínú ìtìgbéyàwó tayé àtijọ́. Ẹ jẹ́ máa bá kinní ọ̀hún bọ̀. Ọjọ́ sì ti lọ, á sì gba ìpè. Àní níwájú àlùfáà ìjọ ènìyàn Ọlọ́run lọ́kọ àti ìyàwó ti òrùka bọra wọn lọ́wọ́. Ìdí nìyí tí a tún fi ń pe ìgbéyàwó ọ̀hún ti ṣọ́ọ̀ṣì ọ̀hún ní ìgbéyàwó olórùka. Wọ́n máa ń pe ìgbéyàwó ti ṣọ́ọ̀ṣì yẹn náà ní ìgbéyàwó olórùka. Tó yẹ pé tọkọ tìyàwó lẹ́yìn tí ìsìn ìyàwó tí wọ́n bá ti parí ẹ̀ ní tọkọ tìyàwó pẹ̀lú àwọn èrò tó pọ̀ rẹpẹtẹ tó bá wọn wá, wọ́n lọ sí gbọ̀ngàn yẹn. Àwọn tó bá rówó gba gbọ̀ngàn ẹlòmíì wájú ta dádì rẹ̀ ni ó ti ṣe, owó ti mọ lòun ó mọ àbí bò ni. Wọ́n lọ sí gbọ̀ngàn tí wọ́n ti pèsè kalẹ̀, ibi tí wọ́n ẹlòmíì ń lo fíìdì ńlá tàbí gbọ̀ngàn ńlá, pápá ìṣeré tí wọ́n ti pèsè kalẹ̀. Níbẹ̀ ni wọ́n ó ti gbé àkàrà òyìnbó, èyí tí mo sọ pé kò tiẹ̀ bá àṣà wa mu rárá. Wọ́n ó ti gé àkàrà òyìnbó, àgbàwò ẹ̀wù bí òfúnni lọ́rùn aṣòó dẹ́dẹ́. Wọ́n bá gé àkàrà òyìnbó tán, tọkọta yóò wá nu ara wọn lóúnjẹ níwájú gbogbo èèyàn. Wọ́n máa pé wọ́n lè ní mo tiẹ̀ lọ ọ̀kan tó yẹ pé nígbà tí ọkọ ìyàwó yìí tó fẹ́ fún ìyàwó ẹ̀ lóúnjẹ ṣe lọ́dọ̀ balẹ̀, nígbà jẹ́ pé nígbà tí ìyàwó fẹ́ fún ọkọ lóúnjẹ òun náà kúnlẹ̀ ni ọmọ ọlọ́mọ
kò fẹ́ disrespect ìyàwó rẹ̀ lójú gbogbo ayé. Dákun bá ń gbé òkè ká dókè lọ́hùn ká tó wá gba ìpè. tó ń ṣí wa létí ọ̀hún rèé pé ká má gbàgbé àṣà wa. Àwọn ọjọ́ kan tún wà gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wípé bí èèyàn bá lọ ṣe bẹ́ẹ̀ tó kọ ìyàwó rẹ̀ sílẹ̀, ó bá ṣe ń lọ ṣọ́ọ̀ṣì wọn bá ti jẹ́ pé alàgbà ni tàbí díkìnì, díákónì ìjọ, bá jẹ́ pé ọwọ́ iwájú ní jókòó sí tẹ́lẹ̀, wọ́n ó mú àga rẹ̀ lọ sọ́wọ́ ẹ̀yìn, wọ́n ó sì gba oyè wọn lọ́wọ́ rẹ̀. Bí ìyún ṣe jẹun nù o. Eléyìí kì í ṣe àṣà Yorùbá rárá. Àgbàwẹ̀wù ni bí òfúnni lọ́rùn aṣọ dẹ́dẹ́. A má ṣe èyí tó ń wá o. Èyí tí kálukú bá gbàgbọ́ nú ẹ̀ ni kó ṣe. Àmọ́ ohun èmi ń sọ ni wípé nínú gbogbo ẹ̀yà, nínú gbogbo àṣà, àṣà Yorùbá nìkan ló dáa, tó rẹwà, tó sì pa òfin Ọlọ́run mọ́. Kí lorúkọ yín, bọ́lẹ̀ tí ń pè wá? Orúkọ mi ni Káyọ̀dé. Láti bo? Láti ní gbogbo. Gbàgede àṣà lètò. Àṣà Yorùbá òun ló dáa jù. Bẹ́ẹ̀ni. Ṣé mọ̀wé wá àbí kí n má roko wá? Ṣé ẹ rí àṣà Yorùbá ní gbogbo wa ti bá láyé látàrí ẹgbẹ́ òun táwọn bàbá wa ti ṣe. Ó jẹ́ ní wàhálà tó ń dá gbọ́ ọ̀làjú ó ti bá gbogbo ẹ̀jẹ̀. Bá a wà. Àní ṣé kí n mú òwe wá àbí àrokò ni kí n mú wá ni? Ṣé kí n mú òwe wá, òwe lẹṣin ọ̀rọ̀, àbí kí n má roko wá? Ìbéèrè wo ni kí n mú wá ń bẹ̀? Ṣé kí n mú òwe wá tàbí àrokò? Àrokò ni kí n mú wá. Bí Yorùbá bá fi àáké kékeré èyí tí wọ́n fi osùn kún ẹnu rẹ̀, tí wọ́n wá tẹ ẹsẹ̀ ifá ìdí ogbè sí ẹ̀gbẹ́ méjèèjì ránṣẹ́ sí àwọn kan, kí ni ìtumọ̀ rẹ̀ nílẹ̀ Yorùbá? Ẹ̀tẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ o. Bí Yorùbá bá fi àáké kékeré èyí tí wọ́n fi osùn kún ẹnu rẹ̀, tí wọ́n wá tẹ ẹsẹ̀ ifá ìdí ogbè sí ẹ̀gbẹ́ rẹ̀ méjèèjì ránṣẹ́ sí àwọn kan, kí ni ìtumọ̀ ẹ̀ nílẹ̀ Yorùbá? Kò lè, ọmọ Yorùbá jọ ń gbogbo wa, àrokò. Ọ̀gá àbí mọ̀wé wá ni? Hello. Bọ̀dá òun ti kú o. Bá sì fún hello, ẹ káàsán, kí lorúkọ yín, bọ́lẹ̀ tí ń pè wá? Màmá wa Mrs. Oyèwọlé láti ìlú Ṣàngó Ọ̀tà, Gbàgede àṣà lètò. Ṣé mú òwe wá àbí àrokò? Ó yá. Bẹ́ẹ̀. Lọ́pọ̀ ìgbà náà, màmá wa Oyèwọlé, lọ́pọ̀ ìgbà náà kò sẹ́ni tí ò ní ọjọ́ ayẹyẹ ìgbéyàwó sọ́nà tí wọn ò ní gbàdúrà, ṣùgbọ́n nígbà míì náà àìrọ́mọ bí a máa wáyé o. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ṣé ká mọ̀wé wá àbí? Ó dárin lóko wọn ò jẹ́ ó jẹun. Ó dárin ní odò wọn ò jẹ́ ó wẹ̀. Òwe ni ó yẹ bá ń parí ẹ̀. Ẹ parí ẹ̀ o, ìparí ẹ̀kọ́ nìyẹn. Ó dárin lóko wọn ò jẹ́ ó jẹun. Ó dárin ọ̀hún lódò wọn ò jẹ́ kó wẹ̀. Ẹ yẹ parí ẹ̀. Ó fẹ́ dárin pa ni. Ó dàbọ̀ mi ti ṣe yẹ wọlé. Ẹ ṣeun tẹ́ ẹ pé yèyé gbàgede àṣà. Ta ló tún ń bẹ lójú òpó yìí? Àárín tó hello, kí lorúkọ yín, bọ́lẹ̀ tí ń pè wá? Àárín tá a wà yìí, ìpele tá a wà yìí, ó máa ń wà interesting gan-an. Kí lorúkọ yín, bọ́lẹ̀ tí ń pè wá? Mrs. Iliasu, màámi ẹlẹ́hàá tí wọ́n mọ̀ nípa àṣà Yorùbá dáadáa rèé o. Àmín. Ṣé kí n mọ̀wé wá ni? Mo ní ó dárin lóko wọn ò jẹ́ ó jẹun. Ó dárin lódò wọn ò jẹ́ ó wẹ̀. Ó yá. Màámi ẹ gbà. Ó sì wù mí kẹ́ ẹ gbà. Ẹ máa ń gbìyànjú gan lórí ètò yìí o.
ó dárin lóko wọn ò jẹ́ ó jẹun ó dárin lódò wọn ò jẹ́ ó wẹ̀ ó yá ta ló tún wà bẹ̀ kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá hello kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá. Akeem Hamsat. Eléruwa ojoko agbe dúdú orí òkèlè àkùkọ gàgàrà ikọ̀ léruwa agbe ní dájà wa ara alẹ́ ti wájà gbà. Ọlọ́run ló ń sọ ṣé mọ̀wé wá ni. Ẹ ṣeun torí bẹ́ẹ̀ bá lọ gbà kẹ́ ẹ má lọ dojú mi ẹ má lọ bójú mi jẹ́ lórí ètò ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ ta ló tún wà lójú òpó yìí. Ó dárin lóko wọn ò jẹ́ ó jẹun ó dárin ọ̀hún lódò wọn ò jẹ́ ó wẹ̀ òwe sì ni o mò ń bọ̀ ná ẹja dókè lọ. Ẹ káàsán. Adépéjú láti Ọbádá. Ọbádá oko. Ó yá ẹ parí òwe yẹn. Àwọn òwe yẹn lágbára. Àròkò ńkọ́? Ìyẹn náà ti ń bá kí ló wá dé ó sì rọ̀ ṣé ká tún mú mi wá ni mi wò pé yẹn lẹ bàjẹ́ àjọ gbéyẹ̀wò ni ṣé kí n fún yín lówe mi ó yá ẹ parí eléyìí ẹyẹlé fẹ̀ sí ẹ̀hà ń para. A pàdé ayọ̀ o ẹyẹlé fẹ̀ sí ti ẹ̀hà ń para òwe ni kò sì le rárá o Alákìjà àbí wo gbìyànjú ẹ̀ ni ó ní rárá ọmọdò. Níbo lẹ ti ń pè wá. Ó yẹ ẹ parí ẹlẹ́yẹlé parí òwò ẹyẹlé fẹ̀sìn ti ẹ̀hà ń para. Ó wá ń ṣẹ̀sìn adìẹ ẹ parí ẹ̀ dáadáa náà but ẹ gbìyànjú ẹ jẹ́ kí n parí ẹ̀ fún yín ẹyẹlé fi ẹ̀sìn ẹ̀hà ní para ó wá ń ṣẹlẹ́yà adìẹ ní gbangba. Ẹyẹlé fẹ̀sìn ẹ̀hà ní para ó wá ń ṣẹlẹ́yà adìẹ ní gbangba. Ẹ ṣeun mo dúpẹ́ torí pé ẹ pè padà mo ṣe bá yín parí ẹ̀. Ta ló tún wà lójú òpó yìí Alákìjà lórí ètò gbàgede àṣà àmọ́ tẹ́ ẹ bá fẹ́ pè mí lẹ́yìn ètò hello ta ló wà ń bẹ̀ kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá o. Orúkọ mi lọ bẹ̀rẹ̀ Ọlánrewájú láti Amọ́láṣọ. Ọlánrewájú láti Amọ́láṣọ. Ẹ bá mi parí òwe yìí gbàgede àṣà lètò ó dárin lóko wọn ò jẹ́ ó jẹun ó dárin lódò wọn ò jẹ́ ó wẹ̀. Ló parí ẹ̀ tó wọ́n tiẹ̀ ti lé wa pé a máa wá relé ẹ jẹ́ ń parí ẹ̀ ó dárin lóko wọn ò jẹ́ ó jẹun ó dárin lódò wọn ò jẹ́ kó o wẹ̀ ó tún wá délé tán òun béèrè pé ṣé ẹgbẹ̀rin àbẹ́ ẹgbẹ̀rin họ́wù bórin ò bá fi ọ́lẹ̀ wọ́n náà ò ṣe forin lẹ̀ òwe ìkìlọ̀ ní fẹ́ni tí bá ń hùwà burúkú tí ń hùwà bàjẹ́ tí ń ṣe àwọn nǹkan kan tí ò dáa kí ló dé o ò ṣe jáwọ́ ńbẹ̀ ó dárin lóko wọn ò jẹ́ ó jẹun ó dárin lódò wọn ò jẹ́ kó o wẹ̀ ó tún délé tán òun béèrè pé ṣé ẹgbẹ̀rin àbẹ́ ẹgbẹ̀rin bórin ò bá fi ọ́lẹ̀ ìwọ náà forin lẹ̀ ó yẹ kó o ti mọ̀ forin èso ọ̀nà rẹ ẹ wò ó ẹ jẹ́ ń parí taláròkò déhùn náà kámúyìn òkú òun bẹ́ẹ̀ lọ́sẹ̀ tòní. Mo ní bí Yorùbá bá fi àáké kékeré èyí tí wọ́n fi osùn kún ẹnu ẹ̀ tí wọ́n wá tẹsẹ̀ fáìjì ogbè sẹ́gbẹ̀ẹ́ méjèèjì ránṣẹ́ sí àwọn kan nílẹ̀ Yorùbá ìtumọ̀ rẹ̀ ni pé àwọn tó fi àròkò yìí ránṣẹ́ ń dáhùn ìbéèrè kan lórí ọ̀daràn kan tó sá wípé àwọn ti ṣe kínni àwọn ti yanjú ẹ̀ gbọ́rọ̀ ṣe sọ fìtílà lè fi gbogbo ẹnu sọ lórí afẹ́fẹ́ àwọn ti yanjú ẹ̀ ó ti yá àwọn àgbàlagbà láyé àtijọ́ náà. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti ń bá wa bọ̀ ẹ jẹ́ ká dúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn aláṣẹ apàṣẹ iléeṣẹ́ rédíò yìí Sweet FM bàbá wa Eddie Àìná lọ́ra nọ́ra Ikechukwu ọmọ olóòkú ó ti di wọ́n ò lọ́dọ̀ tiẹ̀ náà wọ́n ò náà ní lọ́dọ̀ tèmi ó ti wọ klọ́ọ̀bù wa lágbára lọ́wọ́ Elédùmarè pa ò ní pín àjọṣe wa ò ní bàjẹ́ Alákìjà ní tẹ́ fi ń gbọ́ mi ketekete 08039722703 lẹ́ẹ̀fi pè mí lẹ́yìn ètò 08039722703 tàbí 08028481850 yókù tún dọjọ́ mẹ́jọ yèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi àríkẹ́ ń relé o èrú àyíyá lónìí ó dàbọ̀.